gbogbo ẹni tí ó bá gba ìjọ alikiyama gbọ́ Ọlọ́run tún sọ́nà àyà mi ó ní innama ya'murukum bis-su'i wal-fahsha shaitan yóò máa pa yín láṣẹ bis-su' kẹ́ saburu wal-fahsha kẹ́ máa ṣìbàjẹ́ wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ sì máa sọ ntẹ́ẹ̀mà pẹ̀lú Ọlọ́run ọba. ìgbà tá a sọ pé ní al-iftira'u ala Allah kéèyàn máa purọ́ mọ́lọ́hun ó pé ní ṣíríkù ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹbọ ní ń jẹ́ bẹ́ẹ̀ ó nídìí àlàyé wo ló nídìí báwo ni ẹbọ ṣe túmọ̀ ìpurọ́ mọ́ Ọlọ́run ọba àlékè ọlá Ọlọ́run náà dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó ní wa man yushrik billah ẹni bá ṣẹbọ pẹ̀lú òun Allah faqad iftara ithman adima irú èèyàn bẹ́ẹ̀ ó ti parọ́ tó lágbá mọ́ Ọlọ́run ọba ẹni tó bá ṣẹbọ irọ́ tó lágbá ọ̀pá mọ́lọ́run kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ẹ dákun ntí ó jẹ́ agbọ́yé agbọ́dọ̀ lágbọ́yé lákọ̀ọ́kọ́ pé kí ni ń jẹ́ ẹbọ ṣé ẹ mọ̀ pé ń tà ń pè ní tawhid ó pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ tawhidu al-ubudiyya ẹlẹ́ẹ̀kejì tawhidu ar-rububiyya ẹlẹ́ẹ̀kẹta tawhidu al-asma'i was-sifat ṣé ẹ mọ̀ pé ní tawhidu al-uluhiyya ìsọlọ́nlọ́kan níbi tí ń fi ń jẹ́ Ọlọ́run kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀hún ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ń tà ń fún Ọlọ́run ká fún Ọlọ́run nìkan ká má fẹ́ lómi gbogbo ń tí ń jẹ́jọ́sìn tá ń fún Ọlọ́run ká má fún ẹlòmíì ní ń jẹ́ tawhidu al-uluhiyya àbí tawhidu al-ubudiyya ẹ wá rí tawhidu ar-rububiyya ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo nǹkan tí ń bẹ Ọlọ́run ló dá Ọlọ́run lọ́ba tó dá sánmà òun lọ́ba tó dálẹ̀ òun ló dókè òun ló dé omi òun ló dé mi òun ló dáwọ́ káàgbà gbogbo nǹkan pátá ẹnìkan yìí ló dá gbogbo ẹ̀ tawhidul asma'i was sifat ó kọ́ tọ́lọ̀ ń bá ń jẹ́ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹ́ ìròyìn tó ń fi ròyìn Ọlọ́run a lè fi ròyìn ẹlòmíì mẹ́ta tí tawhid pín sínú tí a bá lè yàn ṣẹbọ nísìnyí ìtumọ̀ ẹ̀ ni pé ó ṣe ẹbọ sí kan nínú ọ̀nà mẹ́ta tí alàkalẹ̀ yìí lápèjúwe kí wọ́n ní kí wọ́n béèrè pé ìgbà tó bímọ ta ló bùn ọ lọ́mọ kọ́ wá ní Ọ̀ṣun Òṣogbo ló fún òun lọ́mọ ẹ dákun jẹ̀mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ẹbọ ni bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ tọ̀ ọ̀rọ̀ ẹbọ ni torí pé ìdáyàn ìfúnyàn lọ́mọ ọwọ́ ta ní ti wá ọwọ́ pa irọ́ mọ́ Ọ̀ṣun pọ̀sùn fún òun lọ́mọ ṣe mọ̀ pé ọ̀sẹ̀ bọ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn pé Ọ̀ṣun fún mi lọ́mọ ìsìlọ́ béèrè ọmọ gan lọ́dọ̀ Ọ̀ṣun náà ọkọ̀ mi ti tàwíìdì méjì níbẹ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ yé dáadáa tàwíìdì alákọ̀ọ́kọ́ tí ó bá lọ Ọ̀ṣun kọ́ lọ́ọ́ béèrè ọmọ lọ́ṣun ni kò ní pọ̀sùn fún un lọ́mọ ìlọsọ́dọ̀ Ọ̀ṣun lọ́lẹ̀ béèrè ọmọ ọkọ̀ mi ti òfin tàwíìdù al-uluhiyya torí pé Ọlọ́run là á béèrè nǹkan ní ọ̀dọ̀ ẹ̀ ìbéèrè nǹkan lọ́dọ̀ ẹlòmíì kí ni jàmáà ṣíríkù ni àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì káti ẹ̀ lọ́wọ́ gbọ́nà ẹ̀bọ̀rọ̀ ma bí ọ yẹ kí àkídà rẹ tún wá jòkó pé kọ́dà tòun ti bọ́sùn ti bòmí lọ́mọ ń bọ́lọ̀ bá ní ìnírí bí ni ìnírí bí Ọlọ́run ló sì fún mi ó tún wá lọ́sùn fún òun ó di méjì ẹ dákun ìsọpọ̀sùn fún ni lọ́mọ ìlọ́tọrọ ọmọ lọ́dọ̀ Ọ̀ṣun kó sì gbà pọ̀sùn náà ló fún un lọ́mọ káwá níta ló fún un lọ́mọ kọ́lọ́sùn ló fún un lọ́mọ òkúrò àbí òkúrò jẹ̀mọ́ Ọlọ́run fi ní wa man yushrik billah ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run faqad iftara ithman mubina ìrọ̀ ńláńlá lọ pamọ́ lọ́hùn sẹ́rí
gbogbo oore pátápátá gbogbo aburú pátápátá kò tọ̀nà méjì wá ọ̀nà kan ni gbogbo oore pátápátá gbogbo aburú pátápátá kò tí ọ̀nà méjì wá ibì kan ní méjèèjì ti wá gbogbo oore tó bá wá kò lè tọwọ́ ẹnìkan kan jáde tọ́jú Ọlọ́run lọ gbogbo aburú tí ó bá sí ọ kò lè tọwọ́ ẹnìkan sí ọjọ́ wọ́ ṣùgbọ́n ọ̀nà tó gbà débi oore yọ yàtọ̀ tó bá fẹ́ bímọ ọ̀rọ̀nù kọ́ bẹ Ọlọ́run direct kó bùn ọlọ́mọ bíbẹ̀ tó bẹ lọ́hùn yẹn ọgbọ̀nà tọ́tọ́ tó bá fẹ́ bímọ ọ̀rọ̀rùn kọ́ bẹ àwọn olóòṣà àwọn oníṣàngó àwọn ẹlẹ́bọ kí wọ́n sì sọ fún ọ pé ọbọ̀ọ̀ṣà ọbọ̀gùn ọbẹ̀bọ ọ̀rọ̀ ọmọ bí ó sì rí bí ṣẹ́rùn náà òòṣàun náà ògún yẹn náà tọ́ọ̀bọ ọ̀ṣun tọ́ọ̀bọ náà tó fi rọmọ bí òun náà gbọmọ́bì kankan jọ̀dọ̀ kò síbi tóun náà ti gbà lẹ́rọ lọ́lọ́ bí wọn náà bá bẹ dárẹ́kìtì ọ̀dọ̀ ẹ̀ ló ti gbà bọ́ ọ bá fi kíní kan ṣàkàsọ̀ tó jẹ́ bọ sọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run lòun ló ti gbà ìwà gbà bẹ́ẹ̀ náà tán kọ́ ọ máa wá fi tì sọ́dọ̀ òòṣà yẹn náà ẹbọ tún ni Ọlọ́run fi ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú òun Ọlọ́run faqad iftara ithman adhima ẹ̀ṣẹ̀ ńláńlá irọ́ ńláńlá lọ́pamọ́ òun Ọlọ́run èyí sì parọ́ mọ́ Ọlọ́run kọ̀ wá sẹ́nì kankan tí ó jẹ́ kéèyàn máa parọ́ mọ́ Ọlọ́run tójú Ṣàítánì lọ tó bá ti di pọ́ ń wá nǹkan ọwọ́ àlọ́nà ẹbọ orí tán òun tó ń fi ń tì síbi ẹbọ ìtumọ̀ ẹ̀ ni pé àdáparọ́ ọ̀n pa mọ́ Ọlọ́run ẹni tí ń lọ béèrè nǹkan lọ́nà ẹbọ ṣé ẹ mọ̀ pọ́ gbà pọ́ Ọlọ́run ò lè ṣe é ni ó ti gbà pípa Ọlọ́run ẹ dákun kéèyàn sọ pípa Ọlọ́run ọ̀ka kínní kan ó pọ́ lọ́mọ́lọ́run àbí ó pọ́ lọ́mọ́lọ́run ló fi jẹ́ pé náà nà tí Ṣàítánì ń gbà mú yàn òun ni kéèyàn parọ́ mọ́lọ́run pé kínní kan bẹ tipa rẹ̀ ọ̀ka tí ò lè ṣe nǹkan báyìí pa rẹ̀ ò lè ṣe nǹkan báyìí pa rẹ̀ ò lè ṣe kọ́dẹ̀ ní tí ń wà dáàbòbò tọ́ba gbígbọ́ náà ẹbọ ó purọ́ pọ́lọ́run ò lè dáàbòbò òun náà lójú gbígbẹ́ bọ́ tọ́kẹ́ ẹ bá balẹ̀ pọ́lọ́run dáàbòbò ni kò ní gbígbọ́ náà nínú ọ̀nà Ṣàítánì ń gbà mú yàn òun ni kéèyàn ó purọ́ mọ́lọ́run pẹ̀lú kọ́sẹ́bọ. ẹlẹ́kẹ̀wá at-tahakumu ila at-taghut kéèyàn máa ṣèjọba kó máa dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba ọ̀sọ̀kalẹ̀ nínú ọ̀nà tí Ṣàítánì ń gbà mú yàn ni ìmáa dájọ́ ìmáa ṣèjọba pẹ̀lú ntọ́lọ́wọ́n ọba àlékè ọlọ́sọ̀kalẹ̀ kéèyàn ó sì yọ́nú sí kó máa lò bẹ́ẹ̀ nínú ọ̀nà Ṣàítánì ń gbà mú yàn ni. ẹlẹ́kọ̀ọ́kànlá تزيين الباطل في صورة الحق أيدا Ṣàítánì ó ṣe lọ́ṣọ̀ọ́ yóò wá dàbí òdodo yóò dàbí dáadáa yóò dàbí dáadáa ṣe mọ̀ pé n ta bá pè ní sẹ́ẹ̀rí gbogbo wájọ panupọ̀ àjọ rí dáadáa ní fi ń jẹ́ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ ẹbú nígbà míì tí Ṣàítánì bá pè ní sẹ́ẹ̀rí tí àwọn ẹni èṣù bá tẹ́wọ́ gbà á wọ́n pè ní sẹ́ẹ̀rí yóò wá dàbí sẹ́ẹ̀rí tòótọ́ Ṣàítánì ti lọ́wọ́ sínú èyí tó súnmọ́ jù tó mọ̀ lẹ́bí ṣàpèjúwe irun tí à ń gẹ̀ lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run téèyàn bá fẹ́ gé irun àbọ̀ fẹ́ fárí ọ gbọ́dọ̀ ṣe gbọ́ ẹ̀kọ́ balance lábẹ́ ṣẹ̀ríà tí ẹ bá ṣe pọ̀ parí o téèyàn bá parí ọ̀tọ̀ àmọ́ pọ̀ fẹ́ gẹrun àbọ̀ fẹ́ fárí ó ṣe gbogbo ẹ̀ yọ balance ṣẹ̀ríà nù téèyàn bá fi irun lẹ̀ síbi àbófi síbi kan àbọ̀sẹ̀kù síbi kan kọ́síọ̀n ní ṣẹ̀ríà ń pè kọ́síọ̀n sì nínú ṣẹ̀ríà haram mùsùlùmí ò gbọdọ̀ sí. ẹ dákun ẹ wòye èèyàn tí ń gẹrun tí máa fi irun lẹ̀ síwájú ẹ wòye sẹ́wọ̀n pé ìsirísi irun làwọn èèyàn ń gẹ̀ tí wọ́n sì lórúkọ wọn lé orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣe kí ni. ṣé ìgẹrun bẹ́ẹ̀ yẹn ó di yìí àbí ò di yìí? ta ló ṣe lọ́sọ̀ọ́
ọwọ́ dàbí ẹni pé kò nítumọ̀ pé irun gígẹ̀ ti wá èèyàn gẹ pọ́ǹkì ó gẹ pọ́ǹkì ó ṣe kíní eréṣiríṣi irun làwọn èèyàn ń gẹ̀ ń ta ṣé ọmọ pẹ́sẹ̀ ìtàn ti ṣe irun yẹn lọ́sọ̀ọ́ dé ibi pé ẹni tó bá gẹ̀ kò rí pé òun ṣe aburú mọ́ irú ẹ̀ tún pọ̀ ń ta bí ẹ bá ti pín yẹn bá jẹ́ ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí nísìnyí tí a bá fẹ́ wọ ṣòkòtò yóò yọ díẹ̀ kalẹ̀ nù bàrà àdí wọn wà ní nsag abẹ́kọ̀ bẹ́ẹ̀ yẹn bá wọ̀ nísìnyí ta ojú kí ni wọ́n fi wò ó ojú ẹ̀ ń tọ́ lajú tí ń ṣe gáì ṣé mo pọ́n yẹ kí làákà yìí sọ fún yẹn pé àbóhùn ó ṣe máa yọjú wò dì mí òdodo ni làákà ìgbọ́dọ̀ sọ fún mi pé àbóhùn ní ṣe sí ìdílé tán máa yọjú wò dì mí ìdí gangan náà agbèdè yẹn máa rí bàrà àdí méjèèjì èèyàn fẹ́ rí débi tẹ́lómi ti ń ṣe bẹ̀rẹ̀ wọ́n wà ní nsag kí n ṣètánì ṣe onísìn ó ṣe lọ́sọ̀ ṣètánì ṣe lọ́sọ̀ bẹ́ẹ̀ náà lásọ fáwọn obìnrin ń wọ̀ lénìí tóbi kan bá ti wọ́sọ̀ kan nísìn tọ́ ṣòkòkò ní tólẹ̀ ẹ̀rẹ́ lómi aṣọ tí ó wò ní ju ẹ̀ máa wo gbogbo hálámà méjèèjì gbáyà méjèèjì débi tí fi ń fọmọ lóúnjẹ méjèèjì ẹ̀ máa wo lákàkà báyìí lójú rẹ̀ kò rí láì dáa ṣètánì ṣe kí ni ó ṣe lọ́sọ̀ ara ọ̀nà tíṣẹ́ ìtọ́ọ̀lù tí ń gbà mú yàn nù ni kìí ṣe bí iṣẹ́ kìí ṣe wo ìta kàkálẹ̀ yìí nìkan náà o yìí máa ṣe sẹ́ẹ̀rì náà lọ́sọ̀ọ́ o yóò ṣe sẹ́ẹ̀rì lọ́sọ̀ọ́ tọ́ba ṣe lọ́sọ̀ọ́ èyí ó rò pé sẹ́ẹ̀rì lòun ṣe ó sì di sẹ́bù ara ọ̀nà kan tíṣẹ́ ìtọ́ọ̀lù tí ń gbà mú yàn nù bí ìbá sára ọ̀nà tíṣẹ́ ìtọ́ọ̀lù ń gbà mú yàn lọ́dún mẹ́ta sẹ́yìn lẹ́kọ̀ọ́ yìí ìjókòó ìkójókòólẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ máa fẹ́ra wọn lọ́kùnrin sọ́kùnrin táǹpẹ̀ ní lóòtí gay federal jókòó wọ́n kánṣu ẹ̀ state jókòó wọ́n kánṣu ẹ̀ àwọn kan sì dìde tààrà wọ́n sì lórí tẹlifíṣàn wọ́n láwọn ní gay àwọn fẹ́ jà fẹ́tọ́ àwọn bẹ́ẹ̀ ni wọ́n lórí tẹlifíṣàn MYTV wọ́n láwọn gangan ní gay àwọn fẹ́ jà fẹ́tọ́ àwọn bí ìbá ṣe pèsè ìtọ́ni ṣe lọ́sọ̀ọ́ ṣé yẹn lè máa ṣerú nǹkan ń kọjá de pé ń ṣe pé èmi ń ṣe ẹ̀tọ́ mi ni mo fẹ́ máa gbẹ̀tọ́ mi lédi pé máa ṣe gé ṣètánì ṣe lọ́sọ̀ọ́ kọ̀ wá sí tìjú mbẹ̀ mọ́ nínú ọ̀nà ṣètánì ń gbà mú yàn òun ni kó pe sẹ́ẹ̀bù ní sẹ́ẹ̀rẹ́ kọ́ wá ṣe ní ọ̀ṣọ́ kéèyàn wá máa rí bí ẹni pé tóun ń ṣe kí ni ọ̀ráìtì ọ̀dà so ọlọ́run fi ń sọ pé ní wàyí dízà yẹn lahum ash-shaytanu a'malahum nígbà tí ṣèitán tó ṣe iṣẹ́ àwọn èèyàn lọ́sọ̀ọ́ fún wọn wa qala la ghaliba lakum al-yawma mina an-nas ọwọ́ ní ẹ fọkàn balẹ̀ ẹnìkan ò ní borí yín lónìí fa inni jarun lakum èmi ò dúró tì yín tẹ́ ń ṣe dáa kọ̀sẹ́nìkan tí ó ti ṣe ẹbú bí ṣètánì bá dúró tì yóò gbà kó wọ́n wọ ènìyàn náà ni ṣètánì tẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé Rabbi ìwọ ọlọ́run bima aghwaytani lérí ipò tí nù mí o bínú sí mi la'uzayyinanna lahum fil ard gbogbo sẹ́ẹ̀bù ìmọ̀ ṣe lọ́sọ̀ọ́ fún wọn lórí ilẹ̀ ni gbogbo sẹ́ẹ̀bù ìmọ̀ ṣe lọ́sọ̀ọ́ fún wọn lórí ilẹ̀ ni bẹ́ẹ̀ ọba múra dáadáa gbogbo sẹ́ẹ̀bù yọ dàbí nǹkan gidi ni téèyàn rò pé nǹkan gidi ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gan ò rí dáadáa mọ́ àwọn nǹkan téèyàn bá ṣe ń gbà mí ìmọ̀ bá àwọn èèyàn lójijì pé ṣẹ́ẹ̀tún wá sọ pé eléyìí náà tún dání eléyìí náà dání ẹnìkan ti wá bá mi rí tó ní yọ́dọ̀ àwọn tí ń wá end of the year party òun ò rí kákúlù àti jáàsì wá káwọn mú jó náà náà bí táwọn ti mú wọn bọ̀ wọ́n máa jó ń bẹ̀ dáadáa wọ́n ń ṣe gbá wọ́n ń sọ fún ní ṣẹ̀rí ọ̀fara máa ń lùlù àtòrin àti nǹkan kan pé tá a bá ń lùlù tá a bá ń kọrin irinṣẹ́ ṣẹ̀tọ́nù ni ṣẹ̀rí àfihàn ní ẹ̀ẹ́dùn pé léyìn wọn ọ̀dà kínú àwọn ọmọ dùn kò sí tọ́fà ṣẹ̀tánì ṣe kínní yẹn ní bẹ́ẹ̀ dẹ̀ ti rí òun bẹ́ẹ̀ bá jẹ́ àfa tí ò dó déédéé èèyàn padà dọ́gbọ́n pé a lè ṣe yí a lè ṣe yí a lè ṣe yí tí yóò kún wọn àmẹ́ndì ẹ̀ tíbi tẹ̀ tí àmẹ́ndì ẹ̀ ni ó ti yíwọ́ yóò yíwọ́ o kọ̀sọ́gbọ́n tẹ́ da sí yóò yíwọ́ àfi kẹ filẹ̀ pátápátá kẹ mójú kò ń bẹ̀
téèyàn bá lọ́wọ́ máa amẹ́ndì ẹ̀ yóò yíwọ́ ni so kò sígbà kan téèyàn máa ṣiṣẹ́ ṣètánì ò ní ṣe lọ́sọ̀ọ́ bí ọ̀tá ni bá ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn fún yàn ọ̀nà tó gbà mẹ́ni yẹn nu ọ̀nà wọn lọ́gbà mẹ́ni mu ọ̀nà wọn lọ́gbà mu. ẹlẹ́ẹ̀kejìlá bí ọ̀tá ni bá wá ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ tó o bá ṣe tó rí bí sá fún sẹ́yìn yóò wá ṣe ọ́ sùtá ṣé àwọn èèyàn mọ̀ tó máa sùtá yóò ṣe kà fún ọ yóò ṣe ọ́ níkà yóò bá wọn kílíà yóò ṣe ọ́ níkà ṣètánì máa wá ṣèyàn níkà lọ́nà tó pọ̀ tọ́wádìí pé òun bá lé níbi irun òun lé níbi gbá òun lé níbi àwo gbogbo sẹ́ẹ̀bù ó ṣe lọ́sọ̀ọ́ ẹnìyẹn gẹ́ẹ̀tì pé àìsẹ́ẹ̀bù lélẹ́yìí wọ́n kàn ń ṣe ní ọ̀ṣọ́ ni wọ́n kàn ń pè ń sẹ́ẹ̀rẹ́ ní nǹkan kan igbá àwo tọ́wádìí pé ọwọ́ rẹ̀ wá tẹ ọmọ ìgbésẹ̀ kejì láti ó gbé ọ ni pé yóò wá ṣèkà fún ọ tọ́wọ́ wá ṣèkà fún ọ yóò wá fọkàn sí pé tóun bá ti ṣèkà fún ọ ọwọ́ wọn tẹ ọ níbi ìkà yẹn nínú ìkà tí máa ń ṣe fáwọn èèyàn yóò tì í kọlọ lè ṣiṣẹ́ bú yóò tì í kọlọ lè ṣiṣẹ́ bú ọkàn rẹ̀ ọkàn nàlẹ́ kan náà ni pé tí máa yẹ tán yín túbá nínú iṣẹ́ tí máa tì yẹn ṣe jù nínú iṣẹ́ bú sìnájẹ́ kan ń padà bọ̀ wá bí tàwọn obìnrin tọ́pìkì kan lè yín lọ́tọ̀ nínú tí ọlọ́run fi kádàáwò báwọn ànábì rẹ̀ tí fi kádàáwò báwọn ẹni ẹ̀ obìnrin jẹ́ kan ṣètàn tọ́ba ta ọ́ lọ́fọ̀ obìnrin sì tọ́ ọba múra yóò mú ọ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ nínú tí máa fi sèyàn lẹ́ka láti máa fẹ́ sí ọ níkà yóò dẹ̀rì bá sí ọ pé eléyìí ọ̀gbọ́dọ̀ tó wá ṣe kí ní ṣe bí cooperative ni èlò wọn wà yọ asan 1 million wọn yọ 1000 naira ní 1 million ṣé ọlọ́wọ́n wà bínú sílẹ̀ yìí yóò dẹ̀rì bá sí ọ ẹ̀sìn gbọ́n tọ́lọ̀ sọ lọ́ni alladhina yakuluna riba ẹ̀rọ àwọn tí wọ́n ń jẹ rìbá la yakumuna tọ́ba dijọ́ alkiyama wọn ò ní gbé wọn nàró illa kama yakumu alladhi yatakhabbatu ash-shaytanu min al-mas wọ́n ó dìde gẹ́gẹ́ bí ẹni tí ṣètánì ti fọwọ́ bá tó ti ta lọ́fà sùtá bíi wèrè bẹ́ẹ̀ wọ́n dìde jọ́ alkiyama ṣètánì máa tàyàn lọ́fà yóò ṣèkà fún yàn yìí máa tafa rìbá báyàn yóò tafa sinaba tọ́ba wa tàwọn eléyìí ń tọ́ ọba kó síbẹ̀ ọfà tí ọwọ́ àtàbá ọ tọ́ ọba múra tí ọ bá ọ pátápátá tọ́ba bá ọ tán ìwọ fúnra rẹ kọ́ ìyẹnjú ara rẹ àfi kọ́lọ́n fẹ́ ní retí ọ inú kàdé tani máa ti fún yẹn inú kàdé ó ti fún yẹn ọlọ́fà kan tọ́ba tá má ọ tọ́ba fi ṣèkà fún ọ bí ọwọ́ kàyẹ́ bá tẹ̀ ọ tó fi dèèyàn rẹ̀ ò ní mọ̀ ó ti dèèyàn rẹ̀ tán ọ máa túbá tọ́lọ̀ ń bá dá ọ padà ní òun ni àárẹ̀ tọ́ba ṣèkà tọ́ba ká rẹ̀ bá ọ̀sẹ̀ tani máa ká rẹ̀ báyẹn yọ fàárẹ̀ sí ọ tọ́ba fàárẹ̀ sí ọ ibi tọ́ba ti ń wọ́wọ́ sàn kí ọ wà bọ́ sọ́wọ́ ọ wà bá ṣètánì lọ. anabi wa Muhammad ọ̀là amálẹ̀ ni o anabi ni àtọ̀ọ̀rùn àwọn gbóná burúkú gbogbo àrùn tọ́ba jánu burúkú níjẹ́ tọ̀ọ̀rùn níjẹ́ gbóná anabi láwọn gbóná burúkú waqaru a'da'ikum minal jinn ìkà táwọn ọ̀tá yín náà àlìjẹ̀nu máa ń ṣe fún yín làwọn àrùn ìkà tí àwọn ọ̀tá yín náà àlìjẹ̀nu máa ń ṣe fún yín làwọn àrùn wa huwa lakum shahada tọ́ba fi lè wá kọlù yín tẹ́ ẹ bá fi kú sí díẹ̀ tẹ́ ẹ bá kú sí díẹ̀ àrùn ikú ṣèyídì lẹ́kú ṣe mọ̀ pé ẹgbọ́n tí ọlọ́run sọ tẹ́ fi mọ̀ pé ṣe ìtọ́n ìmọ̀ ẹ̀ fárùn séèyàn tí ó kárùn bá nítorí kọ́wọ́ lè tẹ́ ọlọ́run ní wadhkur abdana ayuba ẹran tí ẹrú wa ti sànẹ́bí ayub idh nada rabbahu ìgbà tí ń pè ọlọ́run pé ẹ máa gbọ́ o ìgbà tí ń bẹ ọlọ́run pé anni èmi ayub masaniya shaitan ọwọ́ ṣètánì ti tẹ̀mí binusoben pẹ̀lú àrùn wa adab àti yà ọwọ́ ṣètánì ti tẹ̀mí masaniya shaitanu ṣètánì ti gbá mi mú binusoben pẹ̀lú wàhálà wa adab àti yà nínú anabi tó sáàrùn jùláyé anabi wo ni
Ayubu ni sẹ́rí ọlátọ́lọ́ ń ṣe fún Ayubu pọ̀ gan. Ayubu ní owó tó yẹn ò ló ń kà ọwọ́ bímọ tó pọ̀ àgbẹ̀ ni ànábì Ayubu àgbẹ̀ ni ọwọ́ dáko oko yẹn wá pọ̀ gan ọwọ́ lọ́lá nínú ìlú tí Ayuba wà kò sí olówó tọ́tẹ̀ tó bó ti jẹ́ ànábì Ọlọ́run tó ṣètọ́n ti wá lé ọwọ́ ṣètánì ọba ṣètánì wá bẹ̀ lọ́n pé dákun mo fẹ́ kọ́wọ́ mi ó ta Ayuba Ọlọ́run ní wọnú òun nu ọwọ́ kàdánwò bá oko rẹ̀ wá jóná ṣètánì ní pé yes ó dúró déédéé kò torí ẹ̀ mọ́sìn lọ́hùn ọwọ́ bẹ̀rẹ̀ sí pa lọ́mọ gbogbo ọmọ wa kú Ayubu wa dúró kò torí ẹ̀ mọ́sìn lọ́hùn dúró déédéé ṣètánì wa ní à ọwọ́ mi ìtọkùnrin yìí ọwọ́ túyàwó ká máa lérí ṣètánì wa di ẹni tó tòṣì jù láàrin ìlú síbẹ̀ bẹ́ẹ̀ Ayubu dẹni tó tòṣì jù láàrin ìlú síbẹ̀ bẹ́ẹ̀ Ayubu yẹ kò bò níbi ẹ̀sìn àkídà rẹ̀ ọ̀dàrú kọsẹ́bọ̀kẹ́lẹ́ Ọlọ́run ṣètánì wa wò pé ọwọ́ ọ̀tẹ́ ọkùnrin yìí etí ó kù ní kí n wá dé àrùn sí ló fi wá ibi tí náfìlà ní Ayubu níjọ́ tí ó gbé àrùn yìí náfìlà níyàn mẹ́rà àbọ̀ ẹ̀ ibi títí máa ń sin lọ́hùn ṣètánì lọ bu ẹ̀bù síbẹ̀ ògùn síbẹ̀ ẹ wo ẹ má tara yín o ògùn tí ń bẹ tipẹ́tipẹ́ o anábì bóògùn láyé ni o ẹ̀mí ògùn ti gùn kò tẹ̀ ẹ wo kò sí ìran tí e sógun kò sí ìran tí e ṣe ògùn ní ṣètánì lọ ṣe ọwọ́ àbùsíbi tí Ayubu ti ń forí kanlẹ̀ Ayubu forí kanlẹ̀ báyìí dé ọfà kìíní yẹn sí ibi tó ti bẹ̀rẹ̀ nu sẹ́yìn gbogbo àwọn tí wọ́n máa dógun lẹ́hùn ọmọ ìyá ṣètán ni wọ́n ṣètán lọ́rán wọn tí wọ́n ní ẹ lọ́ọ́ da ẹlẹ́kẹsẹ̀ rí wú tẹ́sẹ̀ rẹ bá ti wá wú bá wọn ti mọ̀ pọ́ máa rú wú tó fi wá rú délé ẹlẹ́bọ tó fi kú síbẹ̀ tájẹ́ tí wọ́n lérí rẹ nu wọ́n ní kíni ẹ fún ní nǹkan jẹ tó bá ti jẹ́ yóò máa rán àrùn níkùn rẹ̀ wọ́n máa rú káàkiri àbí nígbà tí yẹn bá jẹ nǹkan tí wọ́n ń wú tí ń wú tí ń wú tí ń wú tí wọ́n bá fún yàn jẹ lójú ayé tí ó bá jẹ wọ́n sì fún jẹ lójú oorun ṣètánì ni ó dẹ̀ lọ́mọṣẹ́ níjọ́ tó kọ́kọ́ dálé iṣẹ́ rẹ̀ lẹ̀ 70,000 ọmọṣẹ́ lọ́kọ́kọ́ ní bẹ́ẹ̀ ni 70,000 ọmọṣẹ́ làkọ́kọ́ ọmọ kí ó tá ṣètánì ni àwọn 70,000 wá ń pọ̀ sí ojoojúmọ́ mélòó wá ni wọ́n lè ní nísìn àmọ̀ǹkà àwọn ọmọ wọn ti pọ̀ gbogbo àwọn tí wọ́n ń sóògùn àwọn tí wọ́n máa ń ṣàfihàn àwọn tí wọ́n ń sin kankan àwọn ọmọ kéwu ṣẹ̀tán ni wọ́n àtàwọn àtẹ̀lé rẹ̀ oògùn ní Ayubu fà símú nígbà wàá fa oògùn yẹn símú tán àrùn wá ṣẹ̀yọ lára rẹ̀ àrùn yẹn burú jẹ̀tẹ̀ lọ àrùn yẹn burú ju ẹ̀tẹ̀ lọ torí gbogbo ara rẹ̀ kọ̀ọ̀kan wá dá kòkòrò báyìí ọ̀dẹ́gbò àrùn kan ti ṣe ń jọ ń rí ń pè ń kúrú náà tí wọ́n máa họ tí máa bó báyìí àrùn Ayuba ju bá ń lọ àmọ́ ó múru sóra yẹn dání ó fi wá di pé kò síbi kankan lára rẹ̀ tí kò ní kòkòrò tí ń wọlé gbé bẹ̀ wọ́n wá rú kó láàrin ìlú wọn lọ rú sẹ́yìn ìlú nígbà wọ́n rú sẹ́yìn ìlú ibi tádàn wọn wá pọ̀ dé ọwọ́ á dá àwọn kòkòrò tí ń wọlé sí láàmà tí kòkòrò ká bá wá ń bọ̀ tó fẹ́ wọlé síbí yóò wá ní ilé tiẹ̀ kọ́ ìyá yín ní ilé tiẹ̀ yóò dá padà sẹ́nu ọ̀nà ilé tiẹ̀ ṣé wọlé faramọ́ yìí o Ayuba wa torí ẹ̀ mọ́ sí lọ́hùn nígbà wá rí pé nira yẹn wá pọ̀ kí ló wá ń wí ó ní anni masaniya shaitan ọwọ́ èṣù ti tẹ̀mí torí ńgbà tí àrùn bá dojú ẹ̀ àgbààfà ńlẹ̀ Yorùbá ọ̀rẹ́ nígbà tí ò sí bẹ́ẹ̀ Ọlọ́run tí ò sákìdá ìgbàlẹ̀ ló kú sí nísẹ́yìn ẹ gbọ́ sí ìgbàlẹ̀ àwọn aláwo nísẹ́yìn tí ń bá dákọ̀ àfa àwọn kò sẹ́ni tí ọmọ gbogbo lẹ̀ Yorùbá kọ́dà nílẹ̀ Haúsá wọn dààmú
ọwọ́ ṣètánì lọ tẹ̀ kò sí nǹkan kan àrùn náà ni ṣètánì ṣe kí ni lọ dàbò nínú tó lágbá ẹlẹ́ẹ̀kejì láti ṣètánì tí máa fi gbàyàn mú àrùn ni nígbà tí ọwọ́ àrùn tẹ Ayuba òun náà pariwo ó ní anni masaniya shaitan Ayubu ní ọwọ́ ṣètánì ti tẹ̀mí o binusubin ó ti kó mi sí wàhálà wa adab ìyà ti dé ṣètánì ni táwọn bá ti le jù ṣètánì lọ́wọ́ lábẹ́ ó fẹ́ kọ́ tara àrùn yẹn kó kó lọ́dọ̀ Ọlọ́run kọ́ bọ́ sínú gúrùpù òun kọ́ wá kú síbẹ̀ ṣérò àfa gbà nísìnyí tọrọ lè kú sígbàlẹ̀ àwọn eléégún sẹ́yìn ṣé yọ wà lè jẹ́ nà báwọn. Lágége ìmáàmù mọ́sálásí Lágége ó kú sí ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ inú rúnrún ní ń ṣe ìyàwó rẹ̀ bá ní kọ́ká lọ́dọ̀ pásítọ̀ àwọn òrùlọ òun náà nìkan ibẹ̀ ló kú sí kò irun náà lọ́pàá sí ọ̀dọ̀ ṣẹ́ẹ̀ṣì ìṣẹ̀lẹ̀ ṣé àwa lè jẹ́ nà nísìn ọwọ́ èso ọ̀tẹ́lẹ̀ yìí ń ẹni ẹlòmíín náà sì ń bẹ ń òru lọ gbalẹ̀ ń òru lọ ṣẹlẹ̀ oògùn tí ń dìwálé fún tí ń lò náà sọ́dọ̀ ọmọ náà. ìmẹ́ni tó wà ń bẹ̀ ńjọ́ náà ara yín náà wà ń bẹ̀ ayọ́sẹ̀ kù dì sí náà tí ó wà ń bẹ̀ ńjọ́ náà ọ̀rọ̀ tí ń sọ yọ́ tọdún 6 àbí 7 à ń ṣe é ti ká fún yín àyín wọ́n bá lẹ́nìkan pé ó di kírísítẹ́nì níjẹ̀dòdó tọ̀ labá pa ètè káfùtì èmi àti sẹ́kìrì yáàdí labá kọ́rí sọ̀hún tọ̀ òun ni ajínikírun gbogbo ìlú ni labá dọ̀hún kí ló dé ajínikírun odidi ìlú ó sì wá di kírísítẹ́nì ọláwọn ńgbà tí ó sọ lọ sọ́bọ̀ ní sókí ọláwọn àfa lọ́sọ̀ di kírísítẹ́nì ni mo fi sọ pé lómi náà ń bẹ kọ̀wọ̀ gbalẹ̀ yín kírun yín gbáwẹ̀ yín ti ń ṣe gan yín ti ń lò gan ó ti di kọjú sí ìmáàmù ìlú àti làdáni àti tẹ̀fsírì lọ́wọ́ nítọ̀ ẹ̀yin náà kọ́ yìí níjọ́ mo wá bẹ́yìn àgbò tí mo fẹ́ fi gbaléyà tí mo fẹ́ fi paléyà ẹ̀yin gbà lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́ mo sì wá bẹ́yìn tẹ̀fsírì ẹ fún mi lọ́sẹ̀ dúdú ìyẹn wẹ̀ yín ti ń ṣe mí ń burú sí ni ó ní tiyín tiẹ̀ tún sàn làdáni èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí àgbẹ̀bọ lóru nígbà mo ní ilé gbé ṣé bẹ́ẹ̀ yẹn lẹ ní nsọ́kítẹ́ tẹ̀lé mi lọ lóru ẹ̀mí èló la gbé ó sàníye ṣé nísìnyí náà tí ẹ bá ti kó padà ọwọ́ kírísítẹ́nì wá tẹ̀ tó di kírísítẹ́nì ká tó wá rí ìwẹ̀ padà á ti rí ìwẹ̀ o á rí ìwẹ̀ á rí dá padà o á rí dá padà ká tó rí dá padà ń jẹ́ náà lọ́hùn tọ́ba ṣé tí ọba pé orí wòsàn náà nísìnyí tí sì ń tún ṣe mọ́mù padà tó lọ́hùn náà kọ́ mọ́sálásí wájú lé rẹ̀ ẹni táwọn yìí náà kọ́ mọ́sálásí wájú lé tiẹ̀ náà ti ń kírun fáwọn kan ṣé mùsùlùmí náà ń kírun fún yàn ṣé wọn sì tán lè ti tẹ́ látara àrùn ní náà ní ṣètánì ń gbà mú yàn ọfà tí ó ta mọ́yàn téèyàn ò ní bọ́ tí ó bá múra ọfà ló fi jẹ́ pé táwọn bá kọlù ọ́ mọ́ dààmú ara rẹ̀ wáwó sàn síbi tó jẹ́ ṣẹ̀rí Ọlọ́run ó lè yé ó lè má yé wọ́n á gbà pé tọ̀ bá ní iye náà ó kù sí di dáadáa ṣé báwọn èèyàn ni wọ́n rù jáde ń gbalẹ̀ yìí nísìnyí sóyè inú èèyàn sì ń rù jáde ń sọ́ọ̀tì ìṣẹ̀lẹ̀ sóyè inú kó kúkú wá kú sí mọ́sálásí sí ọ̀dá kó kú síbi títí ń bẹ lọ́hùn sí ọ̀dá síbi tó kú sí ń dá tòun ti bí wọ́ọ̀rù lẹ́yìn sí náà kò yé ọwọ́ Sítánì padà sí kíni ó padà tẹ́ odidi ànábì Ọlọ́run mọ̀ pé ọwọ́ Sítánì tẹ̀ wọn odidi ànábì Ọlọ́run Ayub ó ní àní mọ́sàníyá ṣaitan ọwọ́ ṣaitani ti tẹ̀mí o binusubin ṣaitani ti kọ́mi sí wàhálà wà adab ìfì àjẹmí o àrùn lọ́gbà Ayuba mú pánù tí wàá gbà mú tó níjọ́ tó sọ̀rọ̀ yẹn níjọ́ tíyàwó ẹ̀ wá bá tíyàwó ẹ̀ ní ìyàwó rẹ̀ lọ sẹ́ gìtá lù láàárọ̀ yóò wà ara ń jẹ wálé nírọ̀lẹ́ wọ́n wá jẹun lálẹ́ wọ́n jẹun láàárọ̀ ìyàwó tún lọ láàárọ̀ yóò lọ sẹ́ gìtá yóò tún wálé lálẹ́ ìyàwó wa ń darí bọ̀ ó pàdé àbárúgbó kan létí ọ̀nà báyẹn wá sọ fún un pé pẹ̀lẹ́ ìyàwó látijọ́ yìí ǹjẹ́ ìwọ ọkọ rẹ̀ ó níbẹ̀ ni òun ní pẹ̀lẹ́ wàhálà rẹ̀ yìí pọ̀ àbá sì ràn án lọ́wọ́ àmọ́ ọkọ rẹ̀ lágídí wí kìíní kan yóò ní kan àrámù sórí kìíní yìí ẹmu la fi ṣe ẹmu
tó bá lè lo àrùn rẹ̀ lọ àmọ́kọ̀rẹ́ ò ní gbà ó lágídí. ẹ̀rẹ́kùn obìnrin tí wọ́n fẹ́ sínú ọlá tí ò lóǹkà tọ́lá wa parẹ́ tí gbogbo ọmọ wa kú táwọn yòókù rẹ̀ wá túká tọ́wá di aṣẹ́gìtà tí wọ́n ń ṣẹ́gìtà tọkọ wa dàbàrùn tọ́wá wọn rọkọ lọ́nú gbó tí wọ́n ní wọ́n fẹ́ mú ṣe kó múlẹ̀ méjì yóò lálàáfíà kí ló bí wọ́n ṣe yóò gbà gbọ́ wá gbà délé lọ́wọ́ nítọ́ ọlọ́njẹ́ mi yóò gùn àfáwa kíní yìí ni ọba kan fún mi lọ́nà ó ní kí n lò ó fún yín ṣùgbọ́n ẹmu wà ń bẹ̀ ọ́ Ayuba ni ẹnẹ masaniya shaitan kí wọ́n fi ẹmu lọ́rù mi ọwọ́ èṣù tẹ̀mí lónìí ọwọ́ ṣètánì tẹ̀mí kí wọ́n á máa mẹ́mú ọwọ́ ṣètánì tẹ̀mí ẹ dákun ẹ wúro condition tá Ayuba wà wọn ó sì torí rẹ̀ jágbà lọ́wọ́ ẹlòmíì àwúre ní ṣe ní mudi o ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọn ní ìsìnàbùlé wàláhì tàláhì ṣé mo purọ́ ni gbọ́dọ̀ sí nǹkan kan tí ń ṣe wọn ò níṣẹ́ lápá ni èèyàn máa ń wáṣẹ́ tí ọmọ ṣe jẹun ní èèyàn lọ wáṣẹ́ ìlú yìí ṣèlú tí ó jẹ́lu ẹ̀sìn débi tí wọ́n ṣàánú àwọn àfáà gbogbo àwọn àfáà ní Saudi Arabia ìjọba ń sanwó oṣù fún wọn bẹ́ẹ̀ bá jẹ́ rátìbí owó tí wọ́n fún àtìlé ó tó bẹ́ẹ̀ bá jẹ́ ìmáàmù jámi owó tí wọ́n fún àtìlé ó tó bẹ́ẹ̀ fi yàn jẹ́ làdáni iṣẹ́ tiẹ̀ ti ń senu yóò máa gbowó oṣù yóò gbalẹ̀ ọ̀fẹ́ torí pé ń pè ní wákàtí 5 ilẹ̀ yìí bọ́ọ̀ jẹ́ làdáni òun ṣe bá dà ní bọ́ọ̀ jẹ́ lè mọ́mù òun ṣe bá dà ní bọ́ọ̀ jẹ́ náà ìbí òun ṣe lọ́ọ̀ ni kó o ṣe wá sí dọ̀la òun ṣe lọ́ọ̀ ni agídí táwọn àbúrò mùránù ń ṣe kan tó rọ epo mọ́tò gbàtà bá lọ wá sí mi bí ẹ̀kọ́ pé àdé ẹ̀sán epo mọ́tò ṣéèkì wọn ni jazakumullah khair jazakumullah khair ó dùn lẹ́nu àwọn brothers yìí gbogbo ẹ̀sìn nílẹ̀ yìí ìbádà ni tó tábà bá ti wá mọ̀ báwọn ọ̀rọ̀ yẹn ni kọ́ wáṣẹ́ tí ọmọ fi kọ́ wá múṣẹ́sìn yẹn ní kó sì fọ ẹ̀mí ẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀ tí mo sọ fáfá yẹn jẹ ta àbíjẹ ńlá lọ sí orílẹ̀ mo ní pírọ́blẹ́mù wà o àfáà kan lòun ṣe 20th anniversary lè kéwò wọ́n wá pè mí mo wá débẹ̀ bí n bá kéèyàn tí mo bá ń bẹ̀ wọn ò tó 20 mo wá ní ṣé pírọ́blẹ́mù wà o kẹ́ ẹ gbọ́ dáadáa ẹ dá nǹkan lẹ̀ lógún ọdún bó ti rí rèé ibi tí pírọ́blẹ́mù wà lágbára sí ni pé kọjá sí pé ẹ̀tún torí ọlọ́run ṣe torí rèé táyé gan ò sí fún yín gan o kẹtún wá lù sí tàlìkì àmọ́ pírọ́blẹ́mù o ẹ yá tètè lọ́ọ́tà ní ẹ̀yìn ṣe kí ogun ṣe ń jẹ́ torí tọ́jẹ́ torí ọlọ́run ẹ̀ lè lù sí tàlìkì àmọ́ o àmọ́ ká ní táyé ni sọ́tẹ̀jì tí ń hàn báyìí sódodo kọ́ ni kíre o túnmọ̀ wà tán níyàn ṣe kó gbà pé ká sáà máa rí èèkan gbàlọ́ àwọn èèyàn ká sáà máa wí kíní kan ọ̀rọ̀ rẹ̀ jí kọjá bá ń tọ́wá nílà ká yìí kọ́ ya fọ àníyàn rẹ̀ mọ́ fún gbogbo tí mo bá ṣe mú sí nítorí ọlọ́run ní kọ́ mọ́wọ́ ìwò mọ́ èyí ò ní àìṣe bẹ́ẹ̀ yóò ṣòfò láyé yóò ṣòfò lálùkì àmọ́ ìlú tó rí bẹ́ẹ̀ yẹn lèyàn àti ti pé ẹnìkan máa mú wa àìwá níṣẹ́ yẹn ló bí kọ́pọ̀lọpọ̀ àfáà máa jí láàárọ̀ máa mú ṣìnápù wọ́n máa fi lo nǹkan ẹ̀yin náà máa súnmọ́ wọn mọ̀nà ẹ̀kẹ́ súnmọ́ wọn jù mí lọ. so anabi Ayuba nu níjọ wọn fọ tí lò ó ní anni masaniya ọwọ́ ṣètánì tẹ̀mí lónìí ẹ sì wo condition tó wà náà ẹ má súnmọ́ wọn wọn ò ti súnmọ́ bẹ́ẹ̀ súnmọ́ wọn ó sì àgbákò wàláhì ọ̀sà àgbákò wọn ò ní yọ̀ǹda rẹ̀ kọ́lá omi ò ṣe kí tẹ́wọ́ mi náà ń jí láàárọ̀ ń fẹ́ nǹkan síta bẹ́ẹ̀ ni yóò fẹ́ gbogbo ní látẹ́gùn rẹ̀ bá kọlù ó délé rẹ̀
sẹ́ni tọ́lọ̀ kí sílé mi wọn ò ṣe sùn kọ́dà wọn ò ṣe bá sọ̀rọ̀ wọn ò ṣe bá ṣe kankan papọ̀ wàláì tíyẹn bá fẹ́ sẹ̀mí àlàáfíà o yàtọ̀ sípò ọbẹ̀ ń ṣe gan wọ́n sọ̀rọ̀ bá da kájọ àṣepọ̀ kò sí torí ìpalẹ̀mọ́ rẹ kọjá kọ́ wọ́n tẹ̀ ọ́ ìpalẹ̀mọ́ tó ní ọkọjá kọ́ wọ́n tẹ̀ ọ́ tọ́ba súnmọ́ ó kó sí kóló so ṣaitan àrùn ìmọ̀ dẹ́síyàn tọ́ba dé àrùn sí ọ nù ìkà tí ṣe fún yàn sùtá tí máa ṣe fún yàn ni pé yóò fàrùn sí yàn tọ́wọ́ àrùn bá ti tẹ̀ ẹ́ bọ́wọ́ àrùn bá tẹ lómi ìgbà tẹ́bí rẹ̀ ó fi rú délé babaláwo kò ní mà ní mo fi ń sọ lẹ́kùn pé tọ́wọ́ bí ṣètàdé bá dé àrùn sí yàn tẹ́ni ń gẹ́gẹ́ ó fi dẹ́ lẹ́bọ kò ní mà yóò bá rẹ̀ ẹnu ẹbọ lójijì ni sẹ́ni tí nǹkan kọlù tí wọ́n rù lọ lé babaláwo tí wọ́n rù lọ lé onífá tí wọ́n rù lọ sí ṣọ́ọ̀ṣì sọ́mọ́gbà ń rù ú lọ. tàbá rù dọ̀ wọ́n dẹ́lẹ́bọ àbí ọ̀dẹ́lẹ́bọ tó fi jáde pé kálukú yín gbàtẹ́ bá lálàáfíà ẹ máa tẹ́ máa yẹn létí pé tí nǹkan bá ṣe mí ẹ má gbé mi délé ẹlẹ́bọ o ẹ máa tẹ́ máa wọn létí ni torí ọ̀nà tí ìdáni ọgbà pàṣẹ rẹ jẹ ni òjò tó ti ń bá fẹ́ bọ̀ kọ́ wá rìsọ́ọ̀tì síbẹ̀ ń. anabi ayubu torí ẹ dìdàkudà ó sì máa pọ́wọ́ ṣètàdé fẹ́ tẹ̀ ń pé à ní mẹ́sàníyà dur mẹ́sàníyà ṣèitán ìjọ tó wá sàdúrà pé kọ́lá kọ́ bẹ́ẹ̀ lọ́hùn pé kó fún lálàáfíà ayúbọ̀ bẹ́ẹ̀ lọ́hùn wọ́n gbà pé ara tó wọ́ lọ́hùn ní fi péjọ tí ń dárò owó fóun tó dárò ọlá fóun kí lòun ṣe ń jọ náà ìsì tó ń dárò eléyìí fóun lọ́wọ́ níjọ́ tó wá sàdúrà níjọ́ tó sàdúrà tọ́lọ̀ fi wá rí pé ọ yẹ kí n gbà kọ́ sàdúrà láti jọ́ ní tí ń bá bọ̀ ó kàn wọ́n pé ètò ọlọ́run ká máa bá yìí lọ níjọ́ wọn fọ tí lọ lónìí èṣù lélẹ́yìí ṣètàní fẹ́ tẹ̀wọ́ ṣètàní fẹ́ tẹ̀mínú níjọ́ tí ọ̀wá sàdúrà kọ́ lọ́wọ́ lọ́wọ́ níjọ́ tí kòkòrò tọ́wọ́ bà sórí ahọ́n ẹ̀ báyìí pé ẹ wàá gba díkìrì lẹ́nu mi ẹ ní gba díkìrì ló fi wá ní anni masaniya dur ìnira ṣẹ̀ṣẹ̀ wá dé báyìí gbogbo yìí tí ń bá bọ̀ ń kò rí ní ǹjẹ́ ẹ lónìí rọ́bì ìwọ ọlọ́run anni masaniya dur ìnira dé wa anta arhamur rahimin ìwọ ọlọ́ba tó kẹ́ni ju bó ti ń kọ́ ọlọ́run ní fastajabna lahu àdánù lẹ́ẹ̀kan náà wa kashafna ma bihi min dur gbogbo onira tó ní sèwọn a ti si lọ wa ataynahu rahmatan min indina àwa mú àánú látọ̀dọ̀ wa sọ̀kalẹ̀ sí wa dhikra lil abidin kó lè jẹ́ ọ̀nà tí fáwọn tí a bá tún sìn wá pa tún lè ṣe. àrùn ìmọ̀ sọ̀yàn di kèfèrí ibi tí bá ti ń wá ìwòsàn kí wọ́n sì máa gbà ó yànjú pé èyí wo ràn o kálukú lọ́mọ bí ti ń yanjú ara ẹ o tẹ́lómi ó fi kú sí kèfèrí kò ní mọ̀ wọ́n ó rú débẹ̀ torí àwọn gan ò sí lọ́wọ́ ara ẹ̀ mọ́ ẹ máa sọ fáwọn èèyàn pé tó bá rẹ̀ yín kọ́sẹ́ńtà rẹ̀ ò lè kọlu ẹgbẹ́ nítorí lè mú ọkọ lànàbí àdúgbà wọ́n sì fa ànábì ní nǹkan jẹ wọ́n fún níwọ̀ jẹ òun náà ràn o kò torí ẹ̀dẹ́ lẹ́bọ ọ̀nà ṣètánì gbà mú yàn nù ọ̀nà ẹlẹ́kẹtàlá tí ṣètánì ń gbà mú yàn ọ̀nà kejìlá ni kó ṣèkà fún ọ ìkà tí sì máa ṣe jù ìkà obìnrin ìkà owó àti kàárẹ̀ ń lọ lágbára jù tọwọ́ ẹ̀ yára tẹ̀yẹ̀ ní ibẹ̀ ẹlẹ́kẹtàlá ọ̀nà ṣètánì ń gbà mú yàn al-ghadabu wal-ajalatu ìbínú àti kánjú ṣe nǹkan ṣètánì ní máa dẹ́ sí yàn tẹ́bá ní tó lè bínú púpọ̀ ṣètánì wà lára ẹnu tó fi jásí pé tọ́lọ́ ń bá dán owó pẹ̀lú ìbínú máa lọ bẹ́ẹ̀ lọ́nkọ́ gbà lọ́wọ́ rẹ̀ kìí ṣe wàrí ìwà ṣètánì ni bẹ́ẹ̀ ni òun ní bínú Ànábì wa Muhammad ó ní innal ghadaba mina ṣètánì ìbínú tẹ́ rí òun ọ̀dọ̀ ṣètánì ní ti ń wá gbogbo ẹni tí máa ń bínú yóò ṣe lọ́hùn nígbà tí máa ń bínú lọ́wọ́ òdodo lẹ́gbọ̀n kọ́ ṣe lọ́hùn yẹn gan ni tájẹ́ ti
ṣètánì pé ẹ̀hìn ọwọ́ ti tẹ̀ Ànábì Ọlọ́run Musa alayhi salatu ọwọ́ ṣètánì tẹ̀ kí ló máa tọwọ́ ṣètánì fi tẹ̀ Musa nígbà tí ń bínú ìbínú ni nígbà tí Musa bínú ṣètánì lò ó lò tán lójú ẹ̀ wá ṣe kí ni ẹ lọ wo Suratul Qasas aya 15 wa dakhala al-madinata Musa wọ̀lú ala hini ghaflatin min aliha lásìkò táwọn èèyàn mọ̀ pé wọn ò fura pé Musa ti wọ ṣe mọ̀ pé tẹ́ bá stọ́dì tán Musa mọ̀ pé Fìràwọ̀nà lọ́tọ̀ dàgbà òun sọ Ọlọ́run fẹ́ lò láti pọ̀lá Fìràwọ̀nà rẹ̀ Fìràwọ̀nà padà wá fura wọ́n dàbí ẹni pọ́mọ yìí náà ni ọmọ tí tọrọ sàkíyèsí àwọn kankan Fìràwọ̀n inú tó sàkíyèsí ẹjẹ́ ń sọ fún yín ẹnu ọgbọ́n Fìràwọ̀nà gùn gan ogun Ọlọ́run dẹ̀ dá léèyàn tó ní àlàáfíà tọ́ba wá jòkó láàfin inú wàhálì tí Fìràwọ̀nà ń wù tọrọ láwọn àwárí ó láwọn quality kala tọ́lọ̀ ń gan torí ẹ̀ sẹ́kù lérí ọlá inú quality yẹn ni pé ìmọ̀ bọ́ ọmọdé ṣeré kò sóore ń bí àgbàlagbà tí ń jájú fún ọmọdé ìwé gbẹ́mi dáadáa bẹ́ẹ̀ mo sọ fún yín kò sóore níbi àgbàlagbà táwọn ọmọdé rí tí wọ́n ń túká tí wọ́n bá ń fi ọ́ dẹ́rù bọ́ mọ́ nulẹ̀ eléyìí ibú wọn ń pè ọ́ o bọ̀dá ń bọ̀ kí wọ́n á họ ó jẹ́ èèyàn rí o quality rẹ̀ kọ́ o bẹ́ẹ̀ mo sọ fún yín nínú ìwà tí Fìràwọ̀n náà ń wù ni pé gbogbo ọmọ kéèké máa bá ṣeré ni tí wọ́n bá ń bá ṣeré yọ̀ wá ná jàgbọ̀n sí wọn báyìí àwọn ọmọ yọ̀ wá máa múnú gbọ́n rẹ̀ wọ́n máa bù mọ́ yọ̀ máa fi gbogbo wọn báyìí gbogbo ọmọ kéèké níjọ́ tí Musa dì mọ́nu gbọ́n tó fẹ́ gbé Musa nínú gbọ́n tu yàá eléyìí ọ̀sẹ̀lẹ̀ rí yàá ọmọ àwọn eléyìí ọ̀sẹ̀lẹ̀ rí bí o ti kọ́ fura nù náà ọmọ bá wá sí lọ́dọ̀ rẹ̀ ọmọ kéèké fìdí náà sàpá báyìí àwọn ọmọ kéèké wà á di mọ́bẹ̀ yóò máa ṣe báyìí yóò máa gbé wọn báyìí yóò máa ṣeré náà ọmọ kéèké ọmọ dùn ọmọ àwọn ọmọ bíi mẹ́ta dì mọ́ apá òsì ń bí Musa nìkan bá sáré síbi apá ọ̀tún ó dì mọ́ báyìí bí apá wà lẹ́wẹ̀ ó ní wọ́n pe eléyìí náà ló turu gbẹ̀mí ní ó tún dì má pa lápá tó wálẹ̀ yìí ó dàbí ẹni kọ́mọ tí ń gbòtí wá fura sí ní wá nílé pa ẹ̀ tí ó fi ní kí wọ́n lọ gbógun náà wà tẹ̀yìn kan ọgbọ́n kọ̀gbọ́n sí àwọn ọmọ ó sì fẹ́ mẹ́yìn wọ́n gbá lọ́wọ́ síbi ògùn náà ó mú ọ́sọ́sẹ́ náà sọ́lẹ̀ ọtún lẹ̀ padà ló fi lọ́la fi lékè gbọ́n tọ́ba gbọ́n ní ẹ̀yìn ni ó tún sí àwọn nǹkan míì tí fìdí náà fi wá rí i pé kò dàrú Musa wá sá ìgbà tí Musa wá sá kò nílùú ìlú kò níbi kankan tí ń lọ bó ti sá lọ wọ́n kàn sá wọgbó náà ni tọ́ba tún fẹ́ jẹ fẹ́ mu yóò tún yọ wà lúwa ara Ọlọ́run fi ní fadakhala al-madinata Musa wá wọ̀lú ala hini ghaflatin min aliha lásìkò táwọn èèyàn ọmọ kó ti wọ̀lú fawajada fiha rajulayn lọ́ba rí ọkùnrin méjì kan nínú ìlú yaqtatilan àwọn méjèèjì ń bára wọn jà hadha min shi'atihi eléyìí jẹ́ fámìlì ẹ̀ ọjẹ́rin ẹ̀ wa hadha min aduwihi ìkejì jẹ́ fámìlì àwọn ọ̀tá rẹ̀ sẹ́mi pé Yahudi ni Musa abẹ́ẹ̀kọ́ Fìràwọ́nà Kíptì ni ìran méjì tó wà ní Egypt ńgbà náà nù Yahudi àti Kíptì àwọn méjèèjì sọ̀rẹ́ ìkan jẹ́ Yahudi ìkan jẹ́ Kíptì fastagadha alladhi min shi'atihi ala alladhi min aduwihi èyí tó jẹ́ fámìlì rẹ̀ wọn lọ́wọ́ ń pe Musa pé kó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú eléyìí tí wọ́n rí pọ̀ kan náà làwọn kó wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí eléyìí fawaqaza Musa
Musa bá súnmọ́ wọn lọ́ba bọ́ sáàrin wọn lọ́ba jàtọ̀ wọn gbà faqada alayhi lẹ́mí eléyìí ń bá bọ́ bí Musa ti ọ̀rọ̀ ọba yìí ẹ̀mí eléyìí ń bọ́ bẹ́ẹ̀ ni kí ni Musa wí torí bínú pé kílẹ̀ yìí máa bá fámìlì mi jà ìwọ wọn wá jà faqada alayhi ẹ̀mí eléyìí ń bá bọ́ kí ni Musa wí qal Musa ni hadha min amali shaitan iṣẹ́ ṣètánì rèé o ṣẹṣẹta ìbínú Musa bí tí ṣètánì fi lò ló fi pààyàn iná ọ̀nà tí ṣètánì gbà mú yàn ìbínú jẹ́ kan tó o bá ti bínú ṣètánì ó sì lù ọ́ ẹ̀rí pé nítorí bá bínú nísinsìnyí o lè máa fọ́ gíláàsì mọ́tò bọ́kọ bá bínú lórí la tẹlifíṣàn mọ́lẹ̀ sísẹ́ eré nu ẹlòmíì bínú títí ó gún ìyàwó rẹ̀ pa ṣé olókùn lọ́rùn àbí olókùn lọ́rùn ẹlòmíì bínú títí ó bẹ̀rẹ̀ sí bágbó nǹkan jẹ́ ṣètàn ni torí tó bá ti bínú ṣètàn ni ó ti ọlọ́bi iṣẹ́ ẹbú kan tó ṣe tó fi ní ẹ̀san burúkú níwájú Ọlọ́run nínú ṣètàn ni ìgbà múyàn ọ̀nà bínú ni Musa ń gbà tó pa ẹni yẹn tán Musa bínú ìbínú ló fi ṣe tí sọnù ẹ̀mí ẹ̀tọ́ ń ṣubúrú lẹ̀ ẹ̀mí ẹ̀ bọ́ straight bẹ́ẹ̀ ni Musa ní hadha min amali shaitan ṣètánì ló lò mí yìí innahu aduwwun mudillun mubin ó sì kílẹ̀ àpé ṣètánì yìí ọ̀tá tó yanjú sí ni o àmọ́ náà wọ́n ṣètánì gbà wọlé ọ̀nà kí ni jama ọ̀nà bínú ni ó fi jásí pé Ànábì wa Muhammad ó ní al-anatu min Allah ìfarabalẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ìwà àtọ̀dọ̀ Ọlọ́run ni ló fi jásí pé èèyàn farabalẹ̀ ni èèyàn farabalẹ̀ ọwọ́ ní wal ajalatu mina shaitan kéèyàn wá máa kánjú wọ̀nà ṣètánì ni sẹ́dọ̀gbẹ́ ń tára rẹ̀ ọba balẹ̀ ó yẹ kọ́lọ́ lè bẹ́lọ̀ ń kára àwọn balẹ̀ torí àìfarabalẹ̀ ọ̀nà kan tún ní tó sì kejì bínú náà ṣètánì gbogbo ẹni tí bá lè bínú lásìkò tí mínú nǹkan ní farabalẹ̀ tínú ẹ bá ti rú ara ò lè balẹ̀ mọ́ gbogbo ẹni tí bá bínú bá ti rú ara ò lè balẹ̀ mọ́ yóò ṣe ń tọ́fẹ́ sinna kójú tó ṣe kí ni kó tó wálẹ̀ ṣètánì ń lò nígbà yẹn gbẹ̀ntọ́lọ́ bá dàbí inú mọ́ kọlọ́ lè bẹ́lẹ̀ ọ̀hún sí rẹ̀ torí àti pé kí ọwọ́ ṣètánì ọ̀tẹ̀ yóò ṣe kí ni yọ̀yà ní ọlọ́run bá ti kájọjúmọ́ girigirigiri bó ká girigirigiri kọlọ́ bẹ́lẹ̀ ọ̀hún farabalẹ̀ ìyẹn farabalẹ̀ ni torí pé inú tí ṣètánì gbà mú yàn ìbínú àtàyè farabalẹ̀ ọkàn mi ẹlẹ́kẹ̀rinlá nọ́ọ̀nà ṣètánì gbà múyàn fitnatul insani indal maut yóò lágbára bí kú bá dé ṣètánì ọwà lóṣù tí ọ pé sam ọwọ́ mi ló kù sí ọ̀dọ̀ mi ló gbà kú ẹ dákun èèyàn títí ń bá sẹ́ rí bọ̀ tọ́wọ́ kú sọ́wọ́ ṣètánì ibo ní ọwọ́ Ànábì wa Muhammad ẹ gbọ́ àdúrà tí máa ṣe Ànábì ó ní Allahumma inni a'udhu bika ìwọ Ọlọ́run mo fẹ́ kó ṣọ́ mi mina taraddi má jẹ́ ń parun wal hadim má jẹ́ ń wó wal gharq má jẹ́ ń tẹ̀rì sómi wal harik má jẹ́ ń jóná ẹ̀dákun àdúrà ń ó yẹ ká ṣe làákàyè ẹ̀wọ́ bá Nábì ti tó lọ́dọ̀ Ọlọ́run ọlọ sánmà ọjà Jìbìrìlù lẹ̀ síbi kan ọwọ́ akọjá bíi tí Jìbìrìlù wà ọwọ́ lọ lè pàdé Ọlọ́run direct òun àtọ́lọ́run wá súnmọ́ra wọn bí ọ̀run ti súnmọ́ fàbá yìí wọ́n jọ wá sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ọ nírun ìwà ń darí bọ̀ gbogbo Ànábì Ọlọ́run wá ránkà dédé rẹ̀ pé ibi tó tẹ̀wọ̀n ẹnìkan tẹ̀bẹ̀ rí ọwọ́ sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń bẹ láyé Jìbìrìlù wá ń lọ wọ́n ń bọ̀ njojúmọ́ tí wọ́n fún níwáyé 23 years Ọlọ́run tó ń bá sọ̀rọ̀ títún gbọ́ wọn Ọlọ́run báyìí tí ó wàá sọ pé Ọlọ́run sọ pé èyí tá à ń pè ní alhadithu alkudusi
síbẹ̀ bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ò balẹ̀ pọ́lọ́hún ò lè jóun níná ọkàn rẹ̀ ò balẹ̀ pọ́lọ́hún ò lè pa òun sómi ọkàn rẹ̀ ò balẹ̀ pẹ́lẹ́ ò lè wó pa òun ṣé làwọn àwọn máa wòran sórí pọ́lọ́hún ti kọjá kọ́ kéèyàn máa wòran kò sẹ́nìkan tó lè jẹ́ ọlọ́run tó jẹ́ òlè fi dára tó wò ó toró kílí àṣà nàbì kọ́lọ̀ lè fi wọn dá báwọn ti súnmọ́ra àwọn tó yìí kọ̀ọ̀kan ó lè fi wọn dára tí ó jóun níná tó wọn bọ́ sómi tó wọn kú kílí òwò pa àwọn nífi wọn ń bẹ pé ọlọ́run dákun mọ́ mọ́ ọ́ dáadáa ọlá rẹ kọjá kí n má bẹ̀ ọ́ ìní àwòdù bíkà mọ́ ń bẹ̀ ọ́ ni nínú tàrà di méje ń parun wọn parun kọ́mọdéri pamaláyé wàlhádìm méje ní owó pamí wàlgọ́rk méje ń bọ́ omi tẹ̀rì wàlhàrík méje ń jóná àdúrà mẹ́rin nọ́tà nábì ń tọrọ èwo lọ́wọ́ fi sì karùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀ wá ni pé wà àwùdù bíkà mo wá bẹ̀ ọ́ mo fẹ́ kọ́ sọ mi an yatakhabbatani ní yẹ ṣètọ́nù indalmout májọ wọ ṣètánì ọ tẹ̀mí ń jọ tí ibà kú yọtí yẹn bá fẹ́ kú ṣètánì ó lóso ni pé àníṣe èmi nífẹ̀ẹ́ ọ̀pá tó fi kú ìyẹn ní máa fà á tẹ́lómi ọ̀fẹ́ kú ọ̀rọ̀ tí ó sọ gbẹ̀yìn oníjọ́rọ̀ rí ó lè pé yéé rí ìyá àwọn o nígbà tó yẹ kú kígbe Allah ẹlòmíì iṣẹ́ bú ní ọmọ ṣe lọ́wọ́ tí kò ká má bẹ́ẹ̀ ẹlòmíì bí ó ti lọ́ọ́ ṣe sí náà ibẹ̀ ni ó ti jóná wọ́n lọ gbómi lòtẹ́ẹ̀lì ló kú sọ́hún sọ̀rọ̀ ṣètánì kó kú sí bí kú bá dé báyìí ṣètánì ọmọ sáré bọ̀ ni pé àníṣe gbangba lè mi ni yóò kù sí tọ́lọ́ àwọn akẹ́tọ́ bá ti rìsọ́ọ̀tì síbẹ̀ kò síbi tó lọ mọ́ àwọn ọjọ́ wọnú náà pẹ̀lú rẹ̀ ni ìjà sí pa á máa bẹ lọ́n kọ́lọ́n jẹ́ alátìbọ̀tán rí ọ̀rọ̀ àtìbọ̀tán ò fúyẹ́ o ọ̀rọ̀ àtìbọ̀tán kì í sọ̀rọ̀ tó fúyẹ́ o torí pé ọmọ èèyàn sì látìbọ̀tán rí kò é ṣe àdúrà ní tá a máa ṣe àmọ́ èèyàn ó ṣiṣẹ́ tọ̀ ọ́ ní ó fi gbà torí pé ya'ishul insan ala ma shaba alayhi wa yashibbu ala ma asha alayhi wa yamutu ala ma shabba alayhi èèyàn máa sẹ̀mí yóò máa gbáyé lórí bó bá ti sọ̀dọ́ lérí bó ti sọ̀dọ́ náà léwu òde bá ọ lé lérí èèyàn èhe ìwà léwu léwu bá ti ń dé ní ti ń bá bọ̀ lọ́dọ̀ náà ni ó bá dé wú èèyàn wàá kú lérí ní tó ewu lé lérí tó bá ń pọ̀ ọ̀fẹ́ kí ṣètánì tẹ́wọ́ gbà ọ́ níjọ́ ọkú ó tètè tì sí bẹ̀rẹ̀ ẹsẹ̀ rí ó bá níjọ́ tó bá kú tí wọ́n bá lọ gbé àáfàá wo lọ́lágbálẹ̀ ilẹ̀ lẹ́nìí Kardawi àbí Ali Sheikh ní Saudi àbí Dúdú àáfàá Dúdú ní Sinkiti ní Mauritania tí wọ́n bá lọ gbé wá sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí níjọ́ tó bá kú káwọn mẹ́ẹ̀ tó jù kó ká máa pé la ilaha illallah kọ́ ọmọ gbọ́ báyìí kanakana ó lè rí wí o torí ètí wí tẹ̀tẹ̀lẹ̀ èèyàn ti fẹ́ kúrí tó jẹ́ kẹ́tíkà tí máa gbowó lékàkí kankan tí wọ́n bá ń pè ayé alásọ̀lá ibi tí ń ti lọ gbowó lé ní lọ wọ́n bá ní hayya ala al-falah ẹni tí ó fún quick notice ní wákì níjọ́ tó fẹ́ kú ó ti wá dolówó owó ti wà ti bímọ àwọn ọmọ rẹ̀ súnmọ́ àwọn ẹni rí níjọ́ tí ọ̀wá kú wọ́n lọ káwọn àfáàjọ wọ́n wá jókòó àwọn ẹni rí wọ́n pè la ilaha illallah pé kí ló ń wí ń pè 3 bedroom flat ṣètánì tẹ́wọ́ gbà ní ẹ bá ní pé la ilaha illallah yóò ní kọ́ gbà ó kó jáde lónìí kò sí ní tó bí ìgbà tó fẹ́ kó ṣètánì tẹ́wọ́ gbà torí kò rìn náà tó yàtọ̀ sọ́nà ṣètọ́nù tẹ́tẹ́lẹ̀ tí wọ́n bá ní ọwọ́ kírun ń sì náà wò lékàkí quick notice ní mọ́kì 3 bedroom flat ní wíkì lásìkò oorun ìjọ tó fẹ́ kù náà kò lè rí la ilaha illallah pé kò sọ́gbọ́n tí ó dá sí ṣètánì ó tẹ́wọ́ gbà báyìí ni wọ́n sì sọ pé la ilaha illallah ń ṣe báyìí kí ni bẹ̀rẹ̀ òun
ọ̀nà ṣètánì gbà mú yàn yóò dòde ọ̀díjọ́ tó bá kú ọjọ́ tó bá fẹ́ kú òun lòun ó ṣe kíni lòun ó tẹ́wọ́ gbọ́ ọgbẹ́ yìí yóò wá kó wàhálà bá ọ gidigidi wàhálà ṣètánì lò ní ìjàbọ̀ tó fi lọ́ bọ́lọ́hún àfi kéèyàn ó tètè fi sẹ́ẹ̀rì pilẹ̀ kọ́mọ́ rìsọ́ọ̀tì síbi tí ọ̀dà anabi náà ń ṣàdúrà rẹ̀ ń sì ń ṣiṣẹ́ tọ̀ onímọ̀ kálẹ̀ kan tán anabi sọ pé allahumma inni a'udhu bika an yatakhabbatani ash-shaytanu inda al-mawt ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ níjọ́ tí bá kú mọ̀jẹ́ ṣètánì ọ̀tọ̀ bọ̀lẹ̀ akáyì mi ṣètánì ọ̀tọ̀ bọ̀lẹ̀ akáyì ẹlòmíì kábàkábà ni wọ́n máa sọ àwọn medical doctor tí wọ́n máa sọ operation fáwọn èèyàn abẹ́rẹ́ kan bẹ tí wọ́n máa gún àwọn ọlọ́pẹ̀rẹ́sàn tí wọ́n fi parí operation kò ní wà lókù kò ní wà lálàyé barisa kò ní ọ̀há sí ẹ̀mẹ́ni yóò há sáfónúfojì sẹ́ẹ̀rì tí wọ́n bá parí operation tán ó tún níbi wọ́n tún gun lábẹ́rẹ́ mi ni ẹni yóò máa tají bọ̀ yóò máa sọ kátán ibẹ̀ ẹ bá gbọ́n tí n sọ ń gba àwọn takaputu ṣètọ́ ni máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹlòmíràn kan máa wí wọ́n àwọn tí a máa pé nǹkan ń ṣe wọ́n kàn tí sẹ́gbẹ́ kan tí ó fi wọ́n atákọ́jú ló fi wálé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kú irú takabutu ṣètọ́ ni bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí yẹn ṣètọ́ ni tọ́ọ̀bọ̀ náà ọpọlọ rẹ̀ yọ gbà bọ́lẹ̀ kan náà yọ wá tọ́ọ̀bọ̀ náà ọpọlọ rẹ̀ yọ máa wí wọ́n tó fi lọ́ọ́ bọ́lọ́hún njẹ́ ó sì fa peter kabutu shaitan ìtọ́ bọ́pọlọ shaitan fún yẹn tí ó fi sọ̀rọ̀ ni pé kẹ́niyẹn náà má ti ní palẹ̀ máa sẹ́ẹ̀rì tẹ́lẹ̀ tọ́lẹ̀ nìyẹn ó kú lórí ní tí bá ń ṣe kíni sẹ́ni tí ó fààyè gba shaitan tẹ̀tẹ́lẹ̀ sóun lọ́fẹ́ tọ́ bọ̀ làákàyè rẹ̀ ń jọ kú kọ̀ọ̀ráyè lọ́dọ̀ ń gbà kan rí kọ̀ọ̀fìgbà kan ráyè lọ́dọ̀ rẹ rí tí ọba ti fìgbà kan ráyè tọ́ba àdìjọ́ kú náà kò lè ṣe kíni àti pé njọ́ta ń tírìtì ikú ẹran tipa àti ṣe sí di bá a ti sìnkú mo sọ nígbà tí má àdìsí kan wá àdìsí yẹn gùn gan mo sọ tí a bá fẹ́ gbẹ̀mí ẹni rẹ àwọn tí ó wàá gbà àwọn màláìkà ọlọ́run sọ̀ kalẹ̀ àwọn màláìkà yẹn ò ní wàhálà sánmà àkọ́kọ́ sánmà keje wọ́n ti ń bọ̀ wọ́n wàá mú aṣọ funfun nínú àlìjẹ́nnà wọ́n wàá bu lọ́fíńdà sí wọ́n máa gbé bọ̀ láti sánmà keje láti nínú àlìjẹ́nnà wọ́n ti máa gbé bọ̀ sánmà kẹfà sánmà karùn-ún àwọn màláìkà máa gbé bọ̀ lẹ́nu wọ́n máa pé à ń lọ gbẹ̀mí lágbájá à ń lọ gbẹ̀mí lágbájá à ń lọ gbẹ̀mí lágbájá tí wọ́n fi wá gbede sánmà àkọ́kọ́ tí wọ́n fi wá sọ̀kalẹ̀ tí wọ́n bá wá gbede wájú ẹni yẹn báyìí wọ́n ẹsẹ̀ wá malakuli maut màláíkà kó ẹsẹ̀ wá yọ ẹ̀mí ẹ̀ yóò wá fi sínú aṣọ lọ́fíńdà yẹn tí wọ́n bá wá ń gbé lókè padà òórùn yóò wá lágbára sí i màláíkà sánmà àkọ́kọ́ wọn béèrè pé kí ló tún wá ń rùn báyìí wọn ni ẹ̀mí lágbájá là ń gbé bọ̀ sánmà kejì sánmà kẹta wọn wá gbé lọ sánmà kejì bẹ́ẹ̀ wọ́n ẹsẹ̀ wọ́n fi ẹ̀mí ẹ̀ sálì Jánnà tí wọ́n bá fẹ́ gbẹ̀mí ẹni bú náà àwọn màláíkà ó tinú lẹ̀ jáde àwọn màláíkà bú táwọn ń sọ́lẹ̀ táwọn wà ní tẹ́gbẹ́ àwọn ní wọ́n mójútó náà yìí náà gbọ́dọ̀ ju àwọn wọ́n wá jáde wá àwọn náà ó gbé nǹkan kí nǹkan tí wọ́n máa rún fún un bó bá ti fẹ́ rí ẹni rẹ tí wọ́n bá ti dé sọ́mà ọkọ̀ bí tó bá ti fojú kàn wọ́n báyìí dé ẹ̀ẹ́kan rí tí ọmọ rẹ̀ ni yóò ṣe sì yọ ọmọ rẹ̀ ni yóò sì máa mímí gbẹ̀yìn dáadáa ọmọ wà lára rẹ̀ ara rẹ̀ ojú rẹ̀ yàtọ̀ lẹ́ẹ̀kan náà yóò tutù wá arọ́ balẹ̀ ẹlòmíì ọ̀fẹ́ rò pa ara rẹ̀ ti ara rẹ̀ ọ̀yá ọ̀fẹ́ kú ni ẹlòmíì pé mo sì rí bíi 2 hours sínsìn amúnálájí bíi 2 hours sínsìn kọ́dà wọ́n rẹ̀ ní sí mi àkọ́ rẹ̀rìn wọ́n ti ń bọ̀ wá gbẹ̀mí ẹ̀ ìdùnnú tí ń rí níbi wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ yẹn ló fa ẹlòmíì bá sì fẹ́ kú yọmọ yàgbé yọmọ kéèpù àwọn ẹ̀yà tí ń rí àwọn tí ń bọ̀ wá gbẹ̀mí rẹ̀ pẹ̀lú iná tí ń gbé bọ̀ tí ń gbóná yìí ní wo pé síbi tí òun lọ́fà gbé lọ́fà nira kọ̀ wá sí tí ń bí kíní bí kejì iṣẹ́ ọwọ́ rẹ ni kìí wá lójijì ìpalẹ̀mọ́ tọ́jọ́ rẹ ṣe kíni ẹnu ìpalẹ̀mọ́ òun la wà yìí o bá a bá ti kó àwọn lẹ́nu ìpalẹ̀mọ́ kálukọ́ ìpalẹ̀mọ́ dáadáa ó di 14 ẹlẹ́kẹ̀ẹ́dógún lọ́nà tí ṣaitan tí ń gbà mú yàn tajinidu nisa lil fasad tajinidu nisa lil fasad ṣaitan bá wá léyàn tọwọ́ rẹ̀ bá wá tẹ̀ yóò wá jannada àwọn obìnrin yóò ro àwọn obìnrin fún bàjẹ́ yóò múra fún wọn fún bàjẹ́ àwọn obìnrin ọ̀yá ẹ̀pàlẹ̀ mọ́ ẹ̀yin ní sẹ́kàn báyìí ṣètánì bá wá lé ọ tí ọba wá bá ọ yóò wá yóò tún àwọn obìnrin ṣe fún ọ torí kí wọ́n sì bàjẹ́ pẹ̀lú rẹ̀ yóò lọ́wọ́ lágbára jù lànà bíbí sọ pé ní al-mar'atu awra
sẹ́rí obìnrin níjọ́ wọn ọba ti bora mọ́ wàhálà dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dídàkudà obìnrin ló sọ wọ́n dídàkudà obìnrin ló sọ ọ̀pọ̀lọpọ̀ dídàkudà sẹ́rí jọ́kíjọ́ tóbìnrin ọba ti lè bora mọ́ kí wọ́n wọ jàlúbàbù kọ́ kanlẹ̀ ẹ mọ̀ pé bìtì náà ò lè tán lérí ilẹ̀ o kò lè tán o kò lè tán Ànábì fi ní al-mar'atu awra ó ní gbogbo obìnrin látòkè délẹ̀ rẹ̀ òhò ni fa idha kharajat tóbi bá jáde báyìí istashrafaha ash-shaytan ṣètánì ó tẹ̀lé ní ẹ̀ kan náà yóò máa tanná rẹ̀ sí ọ ṣètánì yóò máa kó ìbá fún ọ ọmọ wò pé ìyẹn lọ́wọ́ ayé ayé báyìí káyì obìnrin ẹ wojú rẹ̀ tọ́ba tó wá kẹ́yìn sọ pé kọ́dà ó tún nébàdí ṣètánì ti dénú àfàwà Sa'id sàbí ànábì Ibn al-Musayyab ó ní ẹ máa gbọ́ dáadáa ọ̀rọ̀ tó sọ yẹn lágbára gan ó ní ma ba'atha Allahu nabiyyan illa lam ya'man min an yulikahu bin nisa ọlọ́run ọ̀gbà nẹ́bì kankan dìde kò sá nẹ́bì náà tọ́lọ̀ ń gbé dìde ọkàn nẹ́bì wọn ò ní balẹ̀ pé yé sóbìn kí ọba tèmi jẹ́ báyìí sóbìn kí ọba tèmi jẹ́ báyìí nígbà tọ́ka àwọn ànẹ́bì ọlọ́run ọba lẹ̀ sóbìn kí ọba tàwọn jẹ́ báyìí sẹ́ni pé wàhálà ti wà ọkàn afọ àwọn oníwà balẹ̀ báyìí tọ́ka àwọn afọ ọba wa balẹ̀ ọkàn mọ́mì ní oníwà balẹ̀ àwọn ànábì Ọlọ́run gan káyà sókè bí obìnrin ta ló fẹ́ bá ti Yusufu jẹ́ ń jọ sí sóbìn kọ́ ni kéèsì tá ànábì rán pẹ̀lú Zaidu kéèsì obìnrin kọ́ ni tọ́lọ̀ ń torí ẹ̀ sọ Al-Qur'ani kalẹ̀ láti sánmà tọ́wọ́ yanjú gbogbo ẹ̀ sí kéèsì obìnrin kọ́ ni àwọn obìnrin tẹ̀ ń wo fitna ni wọ́n àmì wo ńlá ni wọn tẹni Ọlọ́run ọba múra tí wọn dá alágbòsí náà ní ọ̀nà tí ṣètánì ọfà tí ṣètánì ọta mọ̀nyà tí ò ní bọ́ omi jẹ́ kan o tí ọba múra kò ní bọ́ sẹ́rí òun kò obìnrin kọ̀dọ̀ Ọlọ́run ṣètánì ìtafẹ̀ sí ọ ni bẹ́ẹ̀ mo sọ fún ọ tí ṣètánì tó bá kọjú wọn sí ọ ò ní pè wọ́n máa bẹ̀ ọ́ salamu alaikum kọ́dà wọn làwọn ń béèrè fatiwa jẹ́jẹ́ mi mo sùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi láago 11 sí 12 òru kó mi ó sì máa pè mí kó lóun béèrè fatiwa ẹ dákun sheikh ṣé èèyàn lè rọ́kùnrin tó bá wù kó lóun fẹ́ fẹ́ mo níbẹ̀ ni ẹ máa wú bẹ́ẹ̀ sẹ́rí ọ̀tako àdíjà ló sọ fún ànábì kó ń fẹ́ fẹ́ ó ní bọ́lẹ̀ wá wà mo ní mo wà nù yàrá nítọ́ èmi náà wà fẹ́ yín o wọ́n láàmú sọ yóò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́mi ò sì wọ́rì mọ́ mọ̀ pàjì alẹ́ wà ń bẹ̀ omi ò wọ́rì mú ní inshallah tó bá lọ́la wà wà yẹn ju gbogbo ẹ̀ ẹlẹ́mi ọ̀bákẹ́ yìí tó tún sọ ọgbọ́n tí ń wí ní tí mo máa rán wàhálà mi pé kò níbi tẹ́ sọ́sí kó tó máa sọ yìí àwọn èsì trust èèyàn níbi eléyìí obìnrin trust èmi wọ́n sọ fún ọ pé òun tilẹ̀kùn mọ́ òun bá tilẹ̀kùn mọ́ wọ́n máa wo ohun tó ṣe òun níbi tán lọ tẹ́tà ní bá ti kojú obìnrin sí yẹn wàhálà ńlá ni èèyàn máa sákàkí ọmọ sákì tó o bá sá ọwọ́ tẹ ọ o anabi wa Muhammad ó ní inna dunya ọlá ayé tẹ̀ ń wò yìí ayé tá a wá yìí hulwatun khadra ayé dùn púpọ̀ ó sì dáa ayé yìí dùn púpọ̀ ó sì dáa wa inna Allaha azza wa jalla mustakhlifukum fiha ẹ̀yin lọ́lọ́run fi lọ́lẹ̀ sí ilẹ̀ ẹ̀yin yìí lọ́lọ́run fi yín lọ́lẹ̀ sí orí ilẹ̀ liyanzura kayfa ta'malun ó fẹ́ wo bó o lè fẹ́ ṣe gan lórí ilẹ̀ fattaqu dunya ẹ bẹ̀rù ayé o wattaqu nisa ẹ sì bẹ̀rù obìnrin ẹ bẹ̀rù obìnrin fa inna awwala fitnati bani isra'ila kanat fi nisa
àkọ́kọ́ wàhálà ọmọ sẹ́ẹ̀lì láyé obìnrin ni fi jásí pé inú ẹrù tẹ́ dì sórí tọ́ba ti dirú yí mọ́ ni ó ní epo bí mo bí wọ́n máa pè ọ́ ni gbọ́mi yé dáadáa tọ́ba ti dirú yí mọ́ ni pé mo fẹ́ dẹni ọlọ́run níjọ́ tọ́ba ti sáyìn mo fẹ́ dẹni ọlọ́run ìjọ òun ni ṣètánì ọkọ̀ ju wọn sí ọ ọlọ́sẹ̀ wá sí kàmọ́ ni ọwọ́ àbẹ̀ ìjọ náà àbí mìíràn náà rántí ọlọ́sẹ̀ wá sí lọ́gbà èrò lọ́gbà báyà fà kòmọ́ náà lè rántí àwọn olóṣèlú náà ní ṣe nǹkan jọ náà bá ṣe wá sí àti ẹ̀pẹ́ alukọ́ náà láti dìde jọ náà àǹdè lálùkọ́ jọ náà láti lọ bàbá wíwákàtí kan mo ṣe wá sí ní bá ń bọ̀ ọmọ kan mo ti kọ́ ń ké orí àhídì ló kọ rẹ̀ ọsá sálámà sí mi nkankan igbá àwọn nkankan àwọn aláwọn kan béèrè nọ́mbà mi nkankan ọmọ láwọn wo ni àwọn náà kan mo ní mọ́fẹ́ nìkankan nọ́mbà mi gbọ́ wa ya tí mo wá dé lọ́wọ́ kí mi jọ́ kejì lọ́wọ́ ni àwọn obìnrin kan ní béèrè nọ́mbà yẹn wọ́n ni ẹ̀wà fáyẹn ó sì young fáyẹn sì kéré àwọn ti mọ̀ pé kò lè fi àwọn náà àmọ́ tó àwọn bá tẹ nọ́mbà rẹ̀ tí kò ní ṣe kò sọ́gbẹ́ tí ó dà mo dé dákúnṣò fún wọn nọ́mbà mi ó lò wò mo dákúnṣò fún wọn. fún subhanallah ọjọ́ ni ọlọ́run ọ̀kan ṣètánì ti kó sí la kò rí gbogbo èyí tí wọ́n ń kírun tó ń gbà rẹ̀ tọ́ra kọ̀ọ̀kan gbogbo olùgbà tó dá sí wọn kò mi àní máa bọ̀ ó sí bí sùlẹ̀ àti ṣe fún Yusuf ṣe fún Yusuf náà fà ṣètánì ń ta mọ́yàn tí yẹn máa ṣọ́ra tí o tún máa wá ṣàdúrà pọ́lọ́ mọ́jẹ ń kó sí wọ́n máa ṣàdúrà ni ó sì máa ṣọ́ra ni ó sì máa ṣọ́ra gan yẹn máa ṣọ́ra gan ni. afáwọ̀ Abdullahi bin Abbas ó ní lam yakun kufuru man qad mada illa min kibali nisa ọlọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣáájú tí wọ́n di kèfèrí obìnrin ló sọ wọ́n di kèfèrí obìnrin ló sọ wọ́n di kèfèrí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́tọ́ ìdàkudà ń lù náà ó fi kàwọn tẹ́ ń kówó jẹ́ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tàlẹ́ òkèrè ń bẹ̀ o wọ́n bá ní kí chairman mi ṣe chairman lọ́dún mẹ́rin kọ̀kọ́lé ẹyọ kan àwọn àlè ní gbówó lọ́wọ́ rẹ̀ òdodo mọ́ sọ fún yín o àwọn àlè ní àfáà mi ìràwọ̀ rẹ̀ ń wà ń sọ́mọ̀ báyìí ni níjọ́ tó bẹ̀rẹ̀ sí náà lọ́jà bọ́ gbogbo ẹni eré tí wọ́n ti parí àlùjánnà rẹ̀ sí náà ní ọjà bọ́ Abdullahi ibn Abbas ní ẹlòmíì tó di kèfèrí ò di kèfèrí àwọn obìnrin lọ́sọ̀ọ́ di kèfèrí ṣe rántí tán àfa àbáni Israẹla kan tí ó bẹ̀rù Ọlọ́run ọba gan obìnrin ni wọ́n fi bá tiẹ̀ jẹ́ sẹ́ẹ̀rí tó bá ti rawọ́ lé obìnrin gbogbo ìbàjẹ́ yòókù ọ̀tẹ̀lẹ̀ kọ̀sọ́gbọ́n tó dà wọ́n wá mọ́mọ́ wá fún wọn lọ́mọ yóò gbádùn bani Israẹla ọmọ yóò gbádùn bá wa tọ́jú rẹ̀ ó sì lóun ọ̀tọ́jú rẹ̀ ṣètánì bá wá bá pé àwò ní bá ń ṣàdúrà fọmọ yẹn àrọ ọmọ yẹn bá ń yá ní bá ń lálàáfíà ṣètánì bá wá bá pé ọmọ wa yá yìí tó báyìí ẹjọ́ wa ń sùn ẹjọ́ wa ń jí ó sì ń wòran àwọn ò gbọ́dọ̀ máa wóró eléyìí ràn bẹ́ẹ̀ lọ bọ́ sọ́kàn ọmọbìnrin náà lọ́sọ̀ fún pé eléyìí ló lè gbọ́ ọ́là ó lè fẹ́ lómi lẹ́yìn eléyìí lọ́mọ náà bá ń kólé ní kóńtà náà jọ ń sìn náà afábà ní ìṣẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ sí náà máa ń bọ́ máa ń sùn nígbà ṣètánì ọlọ́wọ́ sí oyún bá dé ṣètánì wá sọ fún pé ibi tó ló kọ dé láyé lónìí kí a wá ló fún yẹn ní àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ o bó ló ṣe wá bójú sí o ṣètánì lọ́bẹ̀ fún lọ́kàn rẹ̀ kí ló wọ́n wá ṣe báyìí ìtí ọ̀sẹ̀lẹ̀ ni pé àṣírí yìí ọ̀gbọ́dọ̀ tú ọba pa ọmọbìnrin wọn ṣètánì ní kọ́ pa ọ̀pá aburú di mélòó aburú ṣìnà aburú ìpànìyàn ọlọ́bò mọ́lẹ̀ bó mọ́lẹ̀ tán jọ́ kẹta tó dé tó bó mọ́lẹ̀ tán àwọn èèyàn tó fún lọ́mọ pé bá tọ́jú ẹ̀ wọ́n dé wọ́n lọ́mọ wá dà ó ló ti jáde láyé àti ìgbà táwọn èèyàn ń bọ̀ lọ́nà ṣètánì lọ́ọ́ bá wọn pé tọ̀ bí àgbàlagbà arúgbó sọ fún wọn pé tọ̀ ẹ̀yin dẹ ẹjẹ́ àríra tọ́ ẹkùnrin àjò ẹ káàbọ̀ bí a bá fẹnu yìí gé ẹran fún yín
ẹ má jẹ́ o àmọ́ tá a bá fi bá yín sọ̀rọ̀ ẹ má pẹ̀lú àgbà ọ̀run. ǹjẹ́ yín kẹ́ fún alàgbà ní obìnrin kọ́ bá yín tọ́jú ẹ̀ ṣé ẹ gbọ́ tèmi ṣé ẹ bá dọ̀rùn ẹ̀ lè bọ́ ọmọ yín mọ́ o yóò lọ ti kú ó sì ti sin àmọ́ ẹ béèrè òkú rẹ̀ tó lóyún wà nú ẹ̀ ó fún lóyún ló fi pa á ṣètánì tó ti obìnrin sí náà òun náà lọ́kọ pípa òun náà lọ sọ fáwọn tọ̀hún pé báwọn tọ̀hún bá dé bàbá arúgbó ti bá wọn sọ̀rọ̀ wọn bá ní tọ̀ àwọn ò ní òkú àmọ́ àwọn fẹ́ rí nígbà wọn tún kó ń tó tọ́ wọn bóyún bẹ́ẹ̀ ẹ dákun ó kàn ń bàjẹ́ àbí ọ̀bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ń kọ́ ibo la Sátánì ti mú bí obìnrin nínú ọ̀fàtọ́ lágbá Sátánì ta máwọn ẹni rí obìnrin jẹ́ kan ǹjẹ́ 16 kí mo ní sọ ọkọ̀ ẹ̀yọ̀ kan ọfà 16 ọ̀nà 16 Sátánì gbà tọwọ́ rẹ̀ fi tẹ̀yàn at-tafriqu bayna az-zawjayn Sátánì nínú iṣẹ́ tí màá ṣe tó mọ̀ ń pẹ́ dáadáa kó tú ọkọ àtìyàwó ká sórí lọ́ọ́ ṣe sùúrù àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tóbìnrin máa ṣe tọkùnrin ò ní bójú wò ó tọyọ kọ́ mọ̀ pé bóbìnrin tí ìyàwó rẹ̀ ń bọ́ ọjà sówó ìwọ náà amúra gangan kan ó nílà ká inú obìnrin máa béèrè owó èèyàn fún un náà ni nínú ètò ọlọ́run lérí obìnrin tọ́wọ́ bọ́lọ̀ ti dá wọn òun ni kí wọ́n nífẹ̀ẹ́ owó obìnrin máa ṣiṣẹ́ yóò máa tọ́jú owó tiẹ̀ yóò tún máa wá béèrè òun ló ṣiṣẹ́ tó lówó rẹpẹtẹ yìí yóò wá ní aláàjì gíní tí mo sọ ó ní 25,000 ní o ó sì ní 25 million kọ́dọ̀ ọmọ kó tó wà lọ́wọ́ tí ó pé 2 million inú ètò ọlọ́run náà ní kó wàá ká ó tún wá kó fún un èèlò ló pé 25 òun ní máa kó lọ ẹ̀rọ tún wá ní àwọn télọ̀ tí wọ́n rán síbẹ̀ náà ni ṣé mo rí sọ náà ẹ dáhùn o àwòrán yẹn yín ni ẹ dáhùn ọdún abẹ́rẹ́ náà wà ní àgbẹ̀tọ̀ èèlò wà lówó télọ̀ ló pé èyí tí wọ́n rán jù ní àwọn àrán dáadáa eléyìí nǹkan èèlò tíjú ní 10,000 ní àwọn alẹ́lẹ́yìí 12,000 wà ní òkè sọ wọ mọ́tò lọ èèlò ń wọ mọ́tò ọ̀nà àbẹ̀ àbí ọ̀rẹ́ epo sí mọ́tò rẹ̀ wọ́n ló gba 15,000 béèyàn ti sínú bómi wá ń béèrè owó kọ́ máa bàjá sí àkọ́dá lórí yóò kéèyàn bóbi jà sí bẹ́ẹ̀ sì ni kí ọlọ́run dóbi mí lọ́dọ̀ àwọn àbúrò náà ni ìyá kan wo ọ́n ti ẹ̀ lọ́kàn ní owó sì dákun ṣé o ti dáná tán àwọn gbóúnjẹ yà yẹn tó bá sinmi tán tó ṣe kíní ibù rẹ tán kò gbà mí nínú ilé mi wọlé lọ ìṣe ilé yìí ohun jù bẹ́ẹ̀ náà lọ lọ́ba mójúmọ́ ọlọ́mọsáyẹ̀ rẹ lọ bọ́lọ̀ ti dá wọn léríṣiríṣi nù tó máa má lè jẹ ò ní torí eléyìí ń pé wá kẹrù rẹ máa lọ tí ọba ti sàwọn jàǹbá tó lágbára obìnrin tí ń ṣe sìnà jàǹbá tó lágbára èèyàn yọ̀ǹde ni obìnrin tí ń lọ jalè ń ta tó wá lòdì tí ó gbé nǹkan wọn lọ́hùn wọn náà ti ń gbé tó ṣe alágbájá ọba ti wóde yín yóò gbé nǹkan o tọ́wá jẹ́ ìyàwó tiẹ̀ bá ṣe rúkìá fún tí ọba náà yọ̀ǹda rẹ̀ gbúrò àwọn bàbá wọn tóbi bá ń hu àwọn àwà tí ò ṣe bẹ́ẹ̀ yẹn kí mo kà bí kọ́ máa béèrè owó kọ́ máa ṣe nǹkan kan wá wọn. àmójúkú ni torí Ṣàítánì fẹ́ tu yín ká Ànábì wa Muhammad ló fi ní istawsu bin nisa'i khaira ẹ máa lọ tọ́jú àwọn obìnrin dáadáa fa innahunna khuliqna min dil' ibi ẹ fataha ni wọ́n ti dá wọn èyí tó wà lókè tó wọ́ jù ni wọ́n fi dá wọn tẹ́bá wa lè fẹ́ nà kó straight ẹ̀ kan báyìí pé tó bá fẹ́ kó bẹ̀rẹ̀ ọ́ da
to the taste tó fẹ́ ọ sọ obìnrin yẹn dìdàkudà àbí kọ́ pa fastawsu bin nisa'i khair ẹ kàn máa lọ tọ́jú wọn náà ni ẹ máa lọ tọ́jú wọn ni torí pé lọ́nà ṣètánì ẹ wò ó ṣètánì tó bá jí làárọ̀ yóò sàsẹ́mbìlì fáwọn ọmọ rẹ̀ ẹ gbọ́ mi dáadáa òdodo ní sọ fún yín tó bá wá parí assembly yóò wá ní ọyá ẹ bá ṣe lọ tí ẹ bá wá bá ṣe lọ anabi wa Muhammad òun lọ sọ ó ní inna ibilisa ó ní ibilis shaitan yadaw arshahu ala al-ma àga tí ń fi ń sọlá eré omi ló gbé sí tí ó sọlá tí ó kalẹ̀ lérí omi pé tí wọ́n máa wò pé àbàfin ni àbí bẹ́ẹ̀ nìkan jòkó lérí omi náà nísìnyí àní máa wò ó wé mà eré ọgbàgà rẹ̀ sí eré omi lọ́fẹ̀ẹ́ kalẹ̀ síbẹ̀ thumma yab'athu sarayahu tọ́ba wá jí làárọ̀ yóò wá káwọn ọmọ ogun rẹ̀ jọ pé ọ̀yá iṣẹ́ òní ẹja bẹ̀rẹ̀ ẹsẹ̀ lónìí fa adna'uhum minhu manzilatan a'zamuhum fitnatan sẹ́ẹ̀rẹ́ nínú àwọn ọmọ ogun rẹ̀ èyí tí fìtínà rẹ̀ tọ́ba tó lè dá wàhálà lẹ́ jù òun ni ó súnmọ́ Sátánì jù pé èèyàn rí ni wọ́n súnmọ́ wa torí wọ́n máa kírètì wàhálà dáadáa tá a bá ràn ọ́ lọ ayé ọ̀dọ̀ àwọn mùsùlùmí tá a bá ràn ọ̀dọ̀ àwọn èèyàn rí wàhálà tó máa dá lẹ́ ń bẹ̀ máa pọ̀ súnmọ́ bí tọ́rọ́ fẹ́ kí wọ́n máa dá wàhálà lẹ̀ káàkiri yèjì àdùwọ̀m tí wọ́n bá wá darí rànlẹ́ tí wọ́n wá fún ní rìpọ́ọ̀tù sẹ́ tí wọ́n ṣe ìkànnì àwọn ọmọ ogun máa sọ fún un pé ma taraktuhu lágbájá mọ́lọ́ bá lè ní nígbà mo sì dọ́dọ̀ rẹ̀ ìfilẹ̀ títí hatta faraktu baynahu wa bayna imra'ati títí tí mo fi tún wọn àti ìyàwó rẹ̀ ká mo dúró tí tó fi kọ̀ ìyàwó rẹ̀ ni tó fi lé ìyàwó rẹ̀ dáta mo dúró tí báyìí ni. qal ṣètọ́nù wa ní fayodi ní ominu yóò wá ní súnmọ́yà yín ní ma à ń ta èèyàn gidi ni wọ́ ṣètọ́nù ní súnmọ́ bí èèyàn gidi ni wọ́ yóò wá dì ma ìwọ́ tó lè tọ́kọ àti ìyàwó káyé èèyàn gidi ni ọ́ èyí òun lọkùnrin fi gbọ́dọ̀ ṣe làákàyè níbi ìjà tí ó máa bá obìnrin ó sì ṣe làákàyè níbi ìjà tí ó bọ́ kọjà ẹ̀yin obìnrin náà ẹ gbọ́ mi dáadáa bí ẹ jòkó lókè mo ti ké àyà kan nínú suratu Ali Imran tí mo fi bẹ́yìn obìnrin sọ̀rọ̀ ń jọ́sí tí kanú ìyàwó ànábì wa Muhammad tó yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ànábì pé sáàjì máa bẹ ní abẹ́ rẹ̀ kọ́ máa jọkọ obìnrin máa yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni o gbogbo nǹkan ká máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ yín èyí tẹ́ yọ̀ǹda ní ọ̀pọ̀ ìyọ̀ǹda tẹ́ ń yọ̀ǹda ń lọ́kàn ọkọ rẹ̀ fún máa balẹ̀ fún mo níyàwó rí àmọ́ kò ní gbogbo ẹ̀tọ́ pátá lọ fẹ́ gbà àwọn òrì ọlẹ́yìn bú tí wọ́n bá sì kọ́ kò ní sífẹ́ tó kúnná èyàn kọbi ńgbà míì tí ọkàn máa wó pé tọ àmì wònú kọ́ wà láyé ẹ̀ obìnrin tó bá di àmì wònú kọ́ wà láyé ẹ̀ kì í ṣe múra àṣọ lẹ́hà bẹ́ẹ̀ mo sọ fún yín kì í sobìnrin rí obìnrin tí yẹn bá gbà pé àmì wòní kọ́ wà láyé ẹ̀ obìnrin wọ́n èso obìnrin rí tọ́lá nẹ́bí wa Muhammad ó ní khairu nisa èyí tó dáa jù nínú obìnrin wàdúùdù yóò nífẹ̀ẹ́ ọkọ yóò lè kún torí ọkọ wàlúùdù yóò sì máa bímọ tó bá ti wá fẹ́ràn ọkọ rẹ̀ òní fìtínà ọ̀la wàhálà òní ìjàngbọ̀n ọ̀la ìjàngbọ̀n ìtumọ̀ ẹ̀ nípò sínú obìnrin fasalihatu qanitatun hafidhatun lilghaybi bima hafidallah fasalihat àwọn obìnrin rí qanitat wọ́n bẹ̀rù Ọlọ́run ni hafidhatun lilghaybi bima hafidallah wọ́n sì sọ abẹ́ wọn tọ́lọ̀ ń fi sọ́nà tó jìn àwọn náà tún sọ ẹ̀yin náà gbọ́dọ̀ jóbìnrin rẹ̀ kẹ́ bẹ̀rù Ọlọ́run lára àwọn ọkọ yín obì fọkọ láyà balẹ̀ ni tọkọ ọkọ balẹ̀ pé alhamdulillah ìyìn sí ìyàwó fẹ́ àmọ́kọ́ gbà pé èmi rẹ̀ kò sínú obìnrin bú ni ọ́ gbogbo mi ti máa ń pè mí àtọkọ mi kò sínú obìnrin bú ni obìnrin ti ń pè ntọkọ mi bá ṣe ntọ́ba fẹ́ ntọ́ba fún mi tó mi obìnrin rẹ̀ nù gbẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi lókè ṣètáàní fẹ́ lé yín kúrò lábẹ́ ọkọ yín kẹ́ ẹ gbọ́ mi dáadáa torí tí a bá ti lé obìnrin kúrò lábẹ́ ọkọ ṣètáàní orí lò
obìnrin tó bá ti kúrò lábẹ́ ọkọ ó súnmọ́ kí ọkùnrin tí ó sì lóbìnrin lé títí ń bóbìnrin sùn tẹ́lẹ̀ tí ò sóbìnrin lé rẹ̀ mọ́ kí yorùbá ní ó ṣe yọ́lọ́ iṣẹ́ tí yorùbá ní sí iṣẹ́ tí tọmọṣẹ́ rẹ ti pé ìwọ lórí ṣẹ̀ṣẹ̀ jù òun lẹ́ni tó tọkọ àtìyàwó ká kálukú náà máa sáré bó ń ṣe táyà ò ṣe ní lò mí tọkọ mi ò ní kọ̀ mí bó ń ṣe táyà ò ṣe ní lò mí tíyàwó mi ò ní kó jáde bó ń ṣe táyà ò ṣe ní lò mí tèmi àtìyàwó mi ò ní túká tọrẹ ní tí bá ń kọ́ mi tí ò nídìí pàtàkì ṣètánì ló ṣe kí ni òun ló lò ó nínú iṣẹ́ ṣètánì ṣe nù tọ́ bó ni àti wá bọ́ níbi àwọn okùn tí ṣètánì dè yìí nǹkan mélòó mọ kà tí mo ní tí a bá fẹ́ bọ́ 16 àbí 26 naam mo ní tí a bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣètánì nǹkan mélòó mọ̀ pé 21 ni àsìkò tí wàá lọ àkọ́kọ́ kí n ka méjì torí àsìkò after 11 láwà 15 after 11 yẹn wàá ka méjì láàrin ìṣẹ́jú kan sí márùn yóò wàá kù 19 àbí àkọ́kọ́ ń bẹ̀ tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ṣaitan ntọ́kọ́kọ́ lọ ní tí ó dájú al-imanu billahi azza wa jalla ó ní ìmánì pẹ̀lú ọlọ́run tí ó dájú ìmánì rẹ̀ yẹjú pẹ̀lú ọlọ́run ẹgbọ́n tọ́lọ̀ ń sọ ọlọ́run ní faman amana gbogbo ẹni tó bá jẹ́ mùmínì wa aslaha tí ń ṣe dáadáa fala khawfun alayhim wala hum káwọn eléyìí wọn má bẹ̀rù èṣù mọ́ kí wọ́n sì má banújẹ́ pọ́wọ́ èṣù ọ̀tá wọn ṣe ọlọ́pọ̀lọpọ̀ ẹni tó èṣù bá ń tẹ̀ ìmánì jìnnà sí ni o tí ìmánì bá dúró ṣètánì ò lè rí ọ lò gbogbo ńtọ́lọ̀ ní oṣù pátá òun ṣe ìmánì rẹ dúró pẹ̀lú ọlọ́run pé ọlọ́run ni bọ́wọ́ rẹ̀ sì náà gan ìmánì ọ̀fà ọ̀ padà pé mú mi ní ìṣesì náà bọ́ọ̀lù àmúti gan ìmánì ọ̀dọ̀ padà tọ́ba báyàwó rẹ̀ jà ó ṣe ìmánì pé obìnrin ní anábì náà nígbà mára èèyàn máa ní ìmánì máa déyàn yóò kókùn bọ̀yàn lọ́wọ́ kò ní jẹ́ kó ṣe iṣẹ́ bú ọlọ́run nífa amalẹ̀dínà àmánù ẹ̀rọ àwọn tó bá jẹ́ múmìnì bíllá pẹ̀lú ọlọ́run wà àtàsàmú bìhì tí wọ́n di ọlọ́run mú fasayudkhiluhum fi rahmatin ọlọ́run fi wọ́n sínú ọ̀kẹ́ ìkẹ́hùn ni pé ọwọ́ ṣètánì ò ní tẹ̀ wọ́n bí wọ́n bá jẹ́ múmìnì ọwọ́ ṣètánì ò ní tẹ̀ ọlọ́run nífa lamma jaa amruna nígbà tí àṣẹ wá dé sẹ́rí tí wọ́n bá jẹ́ múmìnì bí fìtínà bá dé ọlọ́run yìí ọba yìí ó lè jẹ́ fìtínà obìnrin ó lè jẹ́ fìtínà owó ó lè jẹ́ fìtínà ọlá ó lè jẹ́ fìtínà ìbínú tó bá dé ọlọ́run ọ̀la kó ń bẹ̀ báyìí ọlọ́run ní walamma jaa amruna ìgbà tí àṣẹ wá dé najayna Hudan aláwùdù Hudu nìkan káàlà walladhina amanu ma'ahu birahmatin minna àtàwọn tó jẹ́ mùmínì tó wà pẹ̀lú Hudu àjọ làwọn ni sọmíyàn bá jẹ́ ní eré ọlọ́run ọ̀la walamma jaa amruna nígbà tó di àsìkò ti sọ́ọ̀lìhù náà ọlọ́run nígbà táṣẹ wá dé síjọ sọ́ọ̀lìhù tá a sépèlé wọn najayna salihan alla sọ́ọ̀lìhù walladhina amanu ma'ahu birahmatin minna àtàwọn tó jẹ́ mùmínì pẹ̀lú sọ́ọ̀lìhù àfàànú wọn àlà wọn papọ̀ torí pé wọ́n jẹ́ mùmínì wọ́n fi là wọ́n tí wọ́n bá jẹ́ mùmínì ni wọ́n bá bìtì ní èṣù lọ ọlọ́run tó ń sọ bí ti Ṣuaibu pé walamma jaa amruna nígbà táwọn ọlọ́run bínú sáwọn àjẹ Ṣuaibu najayna Ṣuaiban alla Ṣuaib walladhina amanu ma'ahu birahmatin minna àtàwọn tó ní mẹ́ni kí wọ́n jẹ́ mùmínì ìkẹ́ ọwọ́ aláfi là wọ́n papọ̀ mọ́ Ṣuaibu bí wọ́n bá jẹ́ mùmínì bíbí sínú abá dé ọlọ́run ó kó yọ sẹ́rẹ̀ ní tó bá jẹ́ mùmínì òun fún rẹ̀ náà ó ti mọ Ṣẹ̀tánì lọ́ta ara rẹ̀ kò ní bá a ṣe láti lẹ̀ débi tí wàá lọ wà ní Ṣẹ̀tánì wàá kò ní ẹ̀rú ọba yẹn bá ti jẹ́ mùmínì ọlọ́run mi sọ pé inna Ṣẹ̀tánà lakum aduwwan fattakhiduhu aduwwa èyí bá ṣe láti lẹ̀ ẹ̀yìn bá ṣe láti lẹ̀ jẹ́ wàhálà bá dé yóò kọ́ ọ lẹ́rú bọ́ọ̀ bá ti báyé tó mú lọ́ta ìmú lọ́ta lọ́n jẹ́ mùmínì àìmú lọ́ta bí wàhálà bá dé yóò sì kọ́ ọ lẹ́rú. nǹkan ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ní dòsí téèyàn fi bọ́ lọ́wọ́ èso òun ni ikhlas kí là ń pè ní ikhlas àwọn olóyìnbó a máa ń pè ní sincerity
kí la gbà lérò pẹ̀lú sincerity yẹn ìtumọ̀ ẹ̀ ni pé kẹ́ ẹ gbọ́ mi dáadáa tí ẹ ń pè ní ikhlas kẹ́ ẹ gbọ́ mi dáadáa gbogbo ń tọ́ bá ṣe pátá ṣe nítorí ọlọ́run kọ́dà tó bá ń bá yẹn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ nítorí ọlọ́run tó bá bú yẹn ní nǹkan má bó nítorí kó lè bọ́ padà bó nítorí dání tó bá fẹ́ kírun gan tó fẹ́ kọ́ lọ́wọ́ ọgbà kí nítorí ọlọ́run bó kírun torí pé ọjọ́ máa ń kírun èmi náà kírun ọlọ́run nígbà o bó o ṣe sàrà pé ńgbà táwọn á dìde sí wa ń sìn ní ẹ̀dá máa mú wa bàbá fún wọn sí tìjú òní dé ọlọ́run nígbà o owó kí tìjú mọ̀dé ló ṣe kí ni ọ̀sán owó ta ni ṣeríṣẹ́ ìtàn bí èèyàn bá ṣe nǹkan torí ọlọ́run yóò wọlé sí la ẹ jẹ́ ń pìtàn kékeré kan fún yín ẹni rè kan wà ó jẹ́ múmi ní ìmọ̀ni rẹ̀ ga inú ìlú tó wà yẹn wọ́n á máa bọ igi kan bẹ̀ inú ni wọ́n gbé njọ́ kan pé káwọn èèyàn ó sì fọ́ lọ́nlẹ̀ kí wọ́n máa sí lọ́n kí wọ́n máa wá bọ òun gègì yìí lónìí lọ́ba yọ àdá lọ́ba dìbì igi ìgbà tí ń lọ fìrì tó débẹ̀ tó fẹ́ máa bẹ̀ bàbá kan bá jáde sí pé asálàmù ẹ̀rọ ra kankan kí ló dé ó lóun fẹ́ gègì yìí ni kí ló tó fẹ́ gé ó ní wọ́n ń bọ́ lọ́wọ́ àgé ó ní bẹ́ẹ̀ ni ṣé wọ́n ń bá wọn bọ́ ni ó lóun ò bọ́ nígbà tó o ti bọ́ kí wá ní wàhálà tiẹ̀ ọ̀nà pọ̀ téèyàn gbà ṣe dá wà gbọ̀nà míì wá àti mélòó lódì tó ṣe ẹ̀mí lódì tó pè wọ́n tó wà gègé ó bá gègé yìí nìsín ọ̀dà wàhálà lẹ̀ èmi náà wà ràn lọ́wọ́ bí iṣẹ́ dáwà rẹ tó ń ṣe èmi náà ràn lọ́wọ́ sórí tó o bá ti délé níbi ìsàlẹ̀ pílò rẹ ọmọ bá tó 2000 bẹ́ẹ̀ láàárọ̀ máa lọ kó ọmọ rí fi ṣe dáwà rẹ lọ́nà bá gbọ́ lọ́ba fi gílẹ̀ ní ọba gígí mọ́ ìsìn délé báyìí délé àrọ́jọ́ kejì ọba 2000 àdúpẹ́ iṣẹ́ dáwà bẹ̀rẹ̀ jọ́kẹta orí 2000 jọ́kẹta 2000 ń gbèrè jọ́kà lókòrò owó mọ́ jọ́kẹta kòrò mọ́ jọ́kẹta ìwé ọlọ́mọ dìde pé owó gẹ́gì yìí jẹrẹ lọ́wọ́ lọ bí igi bàbá ajó ní ìbá jáde sí pé kí ló tún dé olóhùn fẹ́ gẹ́gì olóhùn tó bẹ́ẹ̀ sẹ́yìn pé ń jẹ́ ó ní ń pàrọ̀ wà ní eléyìí ó dìde sí pé tó bẹ́ẹ̀ igi olóògì tọ́ba fọwọ́ kan igi wọn àbùkù ọkàn ọ́ olóhùn wọn ní ìwọ ó jẹ ìyà àbùkù ó sì kàn ọ́ kátó wí kátó fọ̀ bàbá yìí súnmọ́ gbá ní ojú lọ́ba di kìtìkìtìkìtì àwọn ìbágbé lọ́ba làmọ́lẹ̀ fà àwọn ìwọ ni sọ ọmọ ń sá àwọn ìwọ ni ẹyẹ ló ń pè ó ní olóhùn ọmọ ọ onítọ̀ bá ń gbọ́ sí ìtàn rè níjọ́ ní tó ń bọ̀ ọ̀hún ìmẹ́ni ló ń bá bọ̀ àyípa àwọn ọ̀ka ìmẹ́ni ni lòun fi ń bẹ̀ ọ́ àmọ́ lónìí ò rí 2000 mọ́ lọ́bọ́ wà wọ́n bá rí 2000 kò ní ò ní wá gègì àìrí 2000 kò rẹ mẹ́ ló bí kò fẹ́ wá kò sí nǹkan lára rẹ mọ́ ọwọ́ ti tẹ̀ ọ́. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نعم بارك الموحدين امين يا رب العالمين. ولوني بيري